tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọ̀ bí. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ parẹ́. Ọkọ̀ parada. Ìmọ̀lẹ̀ dé. Risala akide. Àfẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Pétékèrò. Láti paná sílẹ̀mù tó ń tọ̀yẹ. Ṣáwá ọ̀tá àwọn ti forget. Pẹ́sọ́lì kéékèèké dọ̀tí. Ilé ayé àwa. Kò ní dojú. Ilé ayé èyí. Kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú. Wọn ò ní rò wá pa. Allah. Wọn ò ní rò wá pa. Allah. Àwa lárò ká èèyàn wá. Onírò àgbà Allah. Kò ní gbà lórí wa. Láíláí. Kò ní gbà lórí wa. Láíláí. Èròkèrò tọ̀tá lè gbà. Kò ní gbà lórí wa. Àmín. Nítorí ètò kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Àwa kò wá tako ẹ̀sìn ká. Kálẹ̀ ìjọkan làwọn ṣe Allah. Ká mọ Ọlọ́run lọ́kan. Allah. Bí mo sì ṣe sọ fún wa. Allah. Ká mọ àlà lọ́kan. Allah. Bí Jésù ṣe sọ fún wa. Allah. ká mọ àlà lọ́kan. Allah. Bí Muhammad ṣe sọ fún wa. Allah. Kájúkájú ẹsẹ̀ wá sí lẹ́sìn Ìsìlámù Allah. Ẹ̀sìn ni ó kó wa kó. Allah. Ìwà ni ó kó wa kó. Allah. Ohunkóhun tá lè Dàgbà fi gbẹ̀sìn yíga Allah. ipò tá lè wà. Káfí gbẹ̀sìn yíga Allah. Ọpẹ́ tó sí Ọlọ́run. Allah. Wà á ṣọpẹ́ fún Olúwa. Allah. Akẹ́rù ẹ̀ tó mọ̀nà. Èyí tó pẹ́ jọ pẹ́ lọ Allah. Sáláàkì ìṣoríire. Allah. Allahu Allah. Muhammadu Allah. Sáláàkì ìṣoríire. Allah. Allahu Allah. Dáwà International ṣoríire. Allah. Allah. Ìlú gbòòwà. Dáwà International ṣoríire. Allah. Dáwà yẹ. Allah. Onílù gbòòwà. Allah. Dáwà International ṣoríire. Allah. Ẹ má gbàgbé. Allah. Wípé dáwà yẹ. Allah. Òun kan lọ tẹ́tí. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọ̀ bí. Irọ́ pamọ́. Òdodo wọlé. Irọ́ parẹ́. Ọkọ̀ parada. Ìmọ̀lẹ̀ dé. Risala akide. Àfẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Pétékèrò. Láti paná sílẹ̀mù tó ń tọ̀yẹ. Ṣáwá ọ̀tá àwọn ti forget. Pẹ́sọ́lì kéékèèké dọ̀tí. Ilé ayé àwa. Kò ní dojú. Ilé ayé èyí. Kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú.
Assalamu alaikum. Ìjọ Risalatul Haq Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul Haq DAWAH project èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí yóò gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul Haq DAWAH project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti sunna nabi Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. ayyuhal ikhwanu fillah ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn iṣẹ́ dáwà rẹ o iṣẹ́ Ọlọ́run rẹ ẹ jẹ́ àjùmọ̀ ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà eléyìí tó máa jẹ́ ti ìgbàlódé tí ó sì jẹ́ gbajúgbajà ẹ jẹ́ agbárùkù ti Risalatul Haq DAWAH Society International láti bá a kọ́ hospital àti ilé ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀sìn Islam àti ti Western education náà WEMA Bank PLC tẹ́ máa sanwó sí rẹ o 022 38 64 937 022 38 649 37 Risalatul Haq DAWAH Society International ní orúkọ tó wà níbẹ̀ WEMA Bank ni o kọ́nà ọba aláàkógbà ní ìbáàdà fún wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0802 8000 999 0802 8000 999 ma'assalam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. mo kí wa káàkiri àgbáńláyé mo ṣe máa ń kí wa gbogbo ìgbà mo kí ẹ̀yin tí ẹ jẹ́ free thinkers mo kí ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ jẹ́ Christian bákan náà pé kí àlàáfíà Ọlọ́run kí wọ́n bá gbogbo yín gbé. mo á kí àwa tí a jẹ́ mùsùlùmí káàkiri àgbáńlá ayé ní kíkí tó bá láàkà ìmú jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ní alẹ́ yìí program yẹn lè máa gùn púpọ̀ torí normally ó yẹ ká wà ní wáàsí ní wáyà lálẹ́ yìí mo ṣe announce fún wa lánàá àti ní ìjẹta but unfortunately òfin àṣẹ kan wáyé àbí òfin látọ̀dọ̀ ìjọba Lagos State pé gbogbo gathering tó bá ti kọjá èèyàn 50 kò gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ coronavirus tó wà ní ìta yìí. in tó dáa níná ṣùgbọ́n àwọn ibi tó kù sí ó pọ̀ díẹ̀ gan. ṣẹ̀rí Islam máa sọ fún wa ẹ̀sìn tó ní ètò tó sí ẹ̀sìn tó ní ìlànà tó ní ètò kò sí tó ìsìlámù. kódà gbogbo àwọn mọ́mú wa látọ̀dọ̀ bá wa ṣé ìmọ̀ Lagos State dórí gbogbo ìmọ̀mù tó wà ní Èkó wọ́n ti ṣe meeting láti tẹ̀lé àṣẹ olórí. kò sí tó yẹ kó gbà tó láwọn kan pè mí wọ́n jẹ́ JAMIU kò ní gbọ́ àìrọ́ o mi ṣe ní gbọ́. àṣẹ tí olórí pa a gbọ́dọ̀ tẹ̀lé. ibi tó wá kù sí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lálẹ́ lórí ẹ̀ kí tó wá lọ síbẹ̀ mo ṣe ètò kan lánàá lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn
pẹ̀lú Professor Isaac Lakankintola, Director Murik, Muslim Rights Concern. Ìgbà tá a bá ọ̀rọ̀ yẹn dá àyè kan, àwọn kan á flag ẹ̀, àwọn tó ń flag ẹ̀ kódà wọ́n discuss ẹ̀ lórí ibẹ̀ gangan, Christian ni wọ́n. Kódà wọ́n fojú wọn hide ẹ̀ rárá. Lórí ìgbà táwọn èèyàn ń pè mí láàárọ̀ yìí, wọ́n rí programu yẹn lórí Facebook mi náà mi ti ẹ̀kọ́ mọ̀. Later on ṣàrí pé wọ́n ti flag ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé sìn lélẹ́yìí ṣá? Ṣé sìn lélẹ́yìí? Ihun tí mo sọ ṣé kò rí bẹ́ẹ̀ ni? In fact, tó bá di nǹkan bíi 10 o'clock lálẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run, màá pe àbá Professor Lakankintola sórí ètò. Wọ́n á ṣàlàyé díẹ̀ fún wa kó lè yé wa síwájú àti síwájú sí i. Mo ní ọ̀rọ̀ olórí, Islam máa ń bọ̀ fún olórí gan o. Kódà àyà Kùránì gbé wá, bó tilẹ̀ jẹ́ pé ibi tọ́rọ̀ olórí ti wà nínú Bíbélì, Paul ló sọ bẹ́ẹ̀. Paul ló sọ, Jésù ò tiẹ̀ fẹ́nu kàn. Káàbọ̀ fáwọn olórí wa, Jésù ò sọ bẹ́ẹ̀. Ìgbà tí ìnira fẹ́ mú Jésù tó ní kó wá sanwó orí, ó wá ní kí Peter lọ pa ẹja wá. Bó ṣe pé Jésù kan Christian máa ń tẹnu mọ́. Bọ̀tò nígbà wọn lọ gbé lórí tí ó kàn wọ́n, ni mo ṣe máa ń kó tiẹ̀ fún wọn. Ohun tẹ́ gbé dání ẹ lọ kà á. Nígbà ó ní kí Peter lọ pa ẹja wá, ó ló máa rówó kan lẹ́nu ẹ̀. Owó yẹn ìgbà tó wá mú dé wá ń ta lọ́yà sí ara owó yìí, ó ní Késárì ni. Jésù wá ní ẹbí tó Késárì fún Késárì. Àwọn Kírísítẹ̀ wá ń tu lé ní pé ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn o, ìtukùtù ni o. Ṣé èṣù ni Késárì ni? Ṣé bọ́ba ni? Ṣé bí ọgọ́ Caesar ni? Ṣé èṣù lọ́gọ́ Caesar? Èṣù kọ́ náà ọba ni. So wọ́n ní tó sọ ni pé in tí ó wà nú àṣẹ ni pé ẹ sanwó orí. Ó dẹ̀ kan Jésù kó sanwó orí nìyẹn. Ó ní ẹ bá mi san tèmi náà. Bí o sọ̀rọ̀ lórí nìyẹn. Ká lè mọ̀ pé Jésù fúnra rẹ̀ gan-an ó bọ̀wọ̀ olórí. Imagine that, Olúwa tó lùgbàlà ènìyàn o. Ìyẹn náà tún bọ̀wọ̀ olórí. Olórí náà òun náà tún lọ sanwó orí fólórí tòun náà. La ilaha illallah. But nítorí fún Muhammad sallallahu alaihi wasallam ní Quran chapter 4 Suratul Nisa verse 59. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní àti Allah wá àti Ọlọ́run yá ayọ̀ alladhina amanu, ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lódodo, àti Allah ẹgbọ́ Ọlọ́run gbọ́ o, wá àti Rasul àti òjíṣẹ́ ìyẹn Muhammadu. Gbọ́dọ̀ máa parí Ọlọ́run wá ní wa ulul amru minkum àti àwọn aláṣẹ yín. Ó túmọ̀ sí pé ìlú ò ní wà kó má lò lórí. Ìlú ò ní wà kó má ní olórí. Olórí ló dẹ̀ mọ ohun tó kàn. Gbẹ́n tó lọ máa fi ṣe olórí, responsibility ńlá Ọlọ́run gbélé ẹ lọ́wọ́ o. Gbogbo tó lórí bá ń ṣe ló máa ṣàkáùntì ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Gbọ́ àwọn olórí wa tèní wọ́n mọ̀ bẹ́ẹ̀. Ìtúlẹ̀ kó bá wọn ní pé wọ́n ṣe mùsùlùmí. Kódà èyí tó pẹ́ ní mùsùlùmí nínú wọn gan-an ṣé ọmọ tó ń ṣe ni? Ṣé ọmọ tó ń ṣe? Ètò olóhùn mùsùlùmí nínú wọn. Ìjọ́ ló sì ka Kùránì gbẹ̀yìn. Ṣó ti ẹ̀ mọ́gà ni?
ìjọ ló ti ka hadith ànábì gbẹ̀yìn ṣó tiẹ̀ mọ́ kà ni báwo ló ṣe wá mọ bó ṣe ń tòlú báwo ló ti mọ bó ṣe ń ṣe olórí torí gbogbo ẹ̀tọ́ gbogbo ààbò gbogbo ìṣe dáadáa sáràlú ọwọ́ olórí ló ti máa wá ọwọ́ olórí ló ti máa wá wọ́n ti ṣòfin sìn pé gbogbo gathering for now kan tiẹ̀ fi lẹ̀ náà intanet ṣe fi wá sí ọ̀sẹ̀ yìí lẹ̀ nìyẹn ó yẹ ká wà ní wáyà ní arówólò ní karamodin mosque lálẹ́ yìí látàlẹ́ yìí lọ ẹ̀rù mi ṣe program jọ Thursday lẹ́yìn ìnílẹ̀kẹ̀rẹ́ sátidé mìíràn gbófò máa ṣe Saturday fún àwọn àtúnyẹ̀ pé a máa ń bá wa ṣàìsùn mọ́jú tó ti mọ́ra màá ṣe dìgbà tí Ọlọ́run bá fún aláàyè ó lè má jẹ mọ́jú o ó lè má mọ́jú o ọ̀yẹ̀ ká lè kàn wá náà bóyá àtúnṣe yẹn ní yàtọ̀ àwọn ajánúsìn mi á wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ máa wà ń bẹ̀ kó lè dùn kó lè dàbí Saturday lórí stage ó sà kò ní jẹ́ mi nìkan kò ń tètè sú mi so mo máa ń lọ ní pé ọ̀rọ̀ olórí wọn mọ tó wà lọ́wọ́ wọn ìjọba Èkó ti pàṣẹ a sì gbọ́dọ̀ tẹ̀lé òun ló yẹ káwa fi wá sílẹ̀ ọdún ó lè má tẹ́ wa lọ́rùn o but ẹ̀mí wa ó gbọ́dọ̀ jẹ́ lógún tí òjò bá ní kéèyàn ṣe tí ò bá lọ́wọ́ àbò sínú o ẹ gbọ́dọ̀ ṣe irun sìn wọ́n ti ní àní kí Jímọ̀ lẹ́kọ̀ọ́ lọ́la wọ́n ní gathering tó bá kọjá 50 ká yàgò fún torí ara wa dẹ ní o tó bá jẹ́ pé wọn ò discover ṣé rí kíní kan àti òye wa ẹ̀yẹn wo Ọ̀ṣun state gómìnà ọbẹ̀ ó ti declare state of emergency wọn ò tí rí corona lọ́dọ̀ tiẹ̀ o nítorí ṣe pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ bóyá kì bá ti dé Nàìjíríà tó bá rí pé bọ́n ṣe gbọ́ gbàrà nǹkan agùn ti bọ́dà àwọn ò ti bọ́dà tiwa nítorí tó wá fún ìní pé l'Àbújá kọ́ tó ti bọ́dà wa pé plane ò ní wọlé from 13 ṣé 20 àbí 13 for 23 countries America, UK, Italy, China, France kọ́ tó stop wọn di on the 21 of March ó di Saturday sàwọn tún dájọ́ síkú tiwa abisun ẹ̀kọ́ nìyẹn wọ́n lè ti léèyàn mẹ́jọ already tó ṣẹlẹ̀ sí àwọn olórí tiwa àbòsí pọ̀ lọ́wọ́ tiwọn ìtọ́wò ni pé ẹ̀wọ̀n mọ́tò wà l'Amẹ́ríkà tí àlọ́nà ẹ̀ ti máa bọ̀ nílé o kọ́ tún kó kòrónà ẹ̀ wọlé fún wa abisun ẹ̀kọ́ nìyẹn ni tálámọ̀ tó wà lára inú àwọn ọmọ wọn tó wà lọ́hùn wọ́n ṣẹ̀ tún debate ẹni house nítorí kí Buhari lo presidential executive order bóyá ẹ close gbogbo borders ṣàwọn ti close ẹ̀dì sí wọ́n tún dájọ́ sí tí wọ́n fẹ́ káwọn ọmọ tí wọ́n wọlé káwọn ìyàwó wọn wọlé káwọn ẹbí wọn wọlé káwọn wá tún kó corona wọlé fún wa mo ní Nàìjíríà ìlú tó ṣòro rù tó Nàìjíríà ò sí lágbàláyé tó ṣòro darí tó burú jù bí Nàìjíríà ò sí ṣé ẹ̀kọ́ dájọ́ sí yẹn ìjọba Èkó try Sanwó-Olú try but kò try tó o ṣé public places tí wọ́n refer sí ṣé ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí nìkan ni gbogbo religious gathering ṣé òun nìkan ni ẹjọ́ ṣé party ò sí Saturday téèyàn tó wá 1,000 máa wà ń bẹ̀ ṣé wọ́n máa lọ kó wọn bẹ̀ ni
àbí ó ṣe jẹ́ religious office nìkan ni wọ́n concentrate lé lórí Ìdúmọ̀tà wà ń bẹ̀ àwọn tó 2 million ló wà ń bẹ̀ tó ń rìn lójoojúmọ́ tó máa làágùn yọ̀bọ̀ mo lọ báǹkì lẹ́nìí fẹ́ lọ gbọ́n láti túmọ̀tò kan ṣe mo kàn ìgbà mo débẹ̀ wọ́n á gbé kí nǹkan sí mi lórí pé ṣé mi ò gbóná jù mo láàbò wà òkè security ojú mi jẹ́ tó gbóná jù ó ní ọ̀gá sorry na so dem say make you do am o mo ní òkè dey do am ó kàn tán sí mi lójú báyìí ó ní òkè go and wash your hand ó bá tẹ̀kí nínú sí mi lọ bá fún pàwá sanitizer bá wọlé lọ. Móòlù ẹ̀ tó kékòó èèyàn tó wà mẹ́wàá wọ́n tó mélòó ná BRT tí wọ́n fúnra ara wọn ẹ̀mí olówó àmì ẹ̀ tó tún lé sí inú ẹ̀wọ̀n lótútù ló máa ń bá iṣẹ́ èèyàn tó wọnú BRT lé ní 50 o wọ́n ṣe báǹdì BRT náà gbogbo àwọn móòlù ẹ̀ àwọn tátà tó ń kó èèyàn tó 200 wọ́n ṣe báǹdì àwọn yẹn náà ṣé gbà ń ṣe yẹ̀yẹ́ ara wa ni gbogbo club houses tó wà á ti kún látàlẹ́ ìlọ́nsìn ṣé èèyàn 50 ló wà ń bẹ̀ ṣé gbà tí serious ó rí wà tọmọ olórúkọ bá kú ikú corona kó tó kan Nàìjíríà nìyẹn ìlú tó le jù bí Nàìjíríà ò síṣẹ́ Ọlọ́run kẹwàá bọ̀ ti kà ló pọ̀ nù wá ìkà àní mo lọ ládìpọ̀ lẹ́nu ládìpọ̀ tó bá ti fara kàn mí ẹni tó làgùn máa yá fẹ́ aṣọ mi nù máa yá fẹ́ aṣọ mi nù ṣìkọ̀ ẹ̀kọ́ bá ń ládìpọ̀ náà ṣé èèyàn 50 ló wà ládìpọ̀ ojojú ẹ̀ ni mo ṣí ọjà Alábà international ní ọjọ́ èèyàn 50 ló wà ń bẹ̀ àbí trade fair àṣeyàn 50 ló wà ń bẹ̀ kí là ń tọ́ra wa jẹ sí kí là ń tọ́ra wa jẹ sí náà a ṣe láìkì ẹ̀tọ́ Nàìjíríà náà a ṣe wà ń dájọ́ sí àwọn ọmọ skul wọ́n yìí lọ skul o classroom mi ó tó 150 èèyàn tó wà ní classroom mi o classroom mi gba 200 èèyàn o so ó di Monday kan wọ́n tún ń dájọ́ sí so corona ti fóònù wọn pé Èkó Monday mò ń bọ̀ àbí àbí mo bọ̀ Sunday kí là ń tọ́ra wa jẹ sí náà tá a máa ṣòfin ẹjá ṣòfin ká má fàbò sí kún kò sẹ́ni kù náà bó ṣe ń rògbò protect ara yín tó bẹ́ẹ̀ gẹ́ ni pẹ́ẹ́ lé ní tá a sọ pẹ́ẹ́ lé ní tá a sọ pẹ́ẹ́ lé ní ẹ̀rí nǹkan tó ń bọ̀ lọ́ọ̀kan máa èdè tí rí Yorùbá ní Yorùbá gùn mí lójú ayé ìjọ òun lè má wò lókèrè o wàá dọ̀ọ̀jì ẹni o bòye kó dọ̀ọ̀jì ẹ o wọ́n wò lókèrè ní o wọ́n wá ń dájọ́ pé kó tó lè súnmọ́ bí Thomas 21 àbí ṣé tó bá lọ ṣọ́ọ̀ṣì tó kì í jímọ̀ corona ò ní dúró kò ní wọlé mọ́ àbí ṣé ẹni tí ò wá jímọ̀ ọjọ́ jímọ̀ tó lọ sí Ìdúmọ̀tà ọjọ́ Friday kò ní kó corona bí àbí ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì ọjọ́ Sunday tó lọ ọjà ọjọ́ Saturday kò ní kó corona wálé ṣe ti gbogbo public places gbogbo aláwùsá kẹtìpa àwọn ìlú tó ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ti gbogbo ìlú ni Nàìjíríà nìkan mo rírì ẹwà Amẹ́ríkà ń bẹ̀ yẹn each person ó jẹ́ lójú òótọ́ $1,000 tẹ́ bá jẹ́ mẹ́wàá nulẹ̀ $10,000 nìyẹn tẹ́ máa fi jẹun ẹ máa ṣe $100 torí pé Nàìjíríà ò lè ṣe àwa wí tán àwa lọ dínwó epo kù ṣáà máa mú epo ní torí mẹtẹ́ǹtì ìlú yóò yé mi wà láǹ fed up ebi ń pa wá ẹ̀ǹdínwó epo kù ṣáà mú po ní ẹ̀ẹ́dínwó ráìsì kù ẹ̀ẹ́dínwó iṣu kù ẹ̀ẹ́dínwó ẹ̀wà kù ẹ̀ẹ́dínwó epo kù ẹ wá ń dínwó pẹtrólù kù
ẹjọ́ kí ni relevance yẹn pẹ̀lú tó wà lẹ́yìn náà ṣé pé Nàìjíríà ti dàrú gan àbí owó mọ́tò tó lẹ̀ wá lọ o kò wálẹ̀ o àwọn kan ní tàwọn 43 wọn dì sí o pé wàhálà ìjọba nìyẹn tí rẹ̀ sẹ́ni tí ó mú wọn sí Nàìjíríà ìlú tó ṣòro rúlù bíi Nàìjíríà ò sí kò rẹ̀ sí tó fà á àmọ́ olórí ṣe ni àmọ́ òfin tó wà fún olórí a fi pé olórí kó kò máa gbádùn ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gun helicopter táwọn governors tó ń sin helicopter ní títí Nàìjíríà ti bàjẹ́ ó lè parí oúnjẹ náà lọ́hùn o pé presidential jet tẹ́ ń rà fọbásanjọ́ à ń kó yìí ìlú yóò ní dámọ̀ torí wọn ní títì mọ́ ẹ lọ́wọ́ l'Abẹ́òkúta kò tó ọrùn ni ẹ lọ́wọ́ ọ̀nà rẹ̀ kò tó ọrùn ni ṣé owó epo ló wà kò wá ká reduce ká fi kún epo gan-an ó pè wá kí ráìsì wálẹ̀ kí iṣu wálẹ̀ kẹwàá wálẹ̀ bí bá ti kú òun ṣẹ̀ṣẹ̀ bù ṣe náà must we go out ṣé must we go out gbogbo hospital wa èwo ló wúlò ń bẹ̀ wọ́n á gbá láàárẹ̀ dé ẹ sọ pé kò sí bẹ́ẹ̀dì ńlẹ̀ àwọn gan ti kú kí kòrónà gan tó dé àwọn gan wà ní good state at all àwọn gan ti kú ikú tó ń pa àgọ́ yìí kòrónà lọ ṣé bí lassa river ló pa èèyàn 17 àbí mélòó ní Bauchi ń jò ní níjẹrin àbí jarun lassa river ta ni ò lè kú lé ta ni ò lè kú lé ìjọ òníjọba fọmugéètì gbogbo òlu kẹjá lé àwọn eku dànù ṣọ́ọ̀gbọ́n lassa river ni wọ́n máa ń náà lórí rédíò ẹ pa eku àwọn káwá pé eku kí ni iṣẹ́ tí kí ni iṣẹ́ ìjọba bọ́tú bí ìjọba ò rí tara àlúrò àwa là ń fèsì fúnra wa àwa là ń fèsì fúnra wa òfin tó wá kù ni pé kẹ má kí jímọ̀ ẹ má lọ ṣọ́ọ̀ṣì ṣíyẹn ló kù ní ọ̀rọ̀ wa ṣe tí blọọkì Ìdúmọ̀tà bọ̀ torí pé ẹ̀yin rówó ń bí àbí ṣọ́ọ̀ṣì ò san tax mẹ́wàá ò san taxi ìyẹn pé kí làwọn ilé wúlò fún ẹ má kí jímọ̀ jàre ẹ rojọ́ o ẹ máa rojọ́ o ẹ ṣọ́ọ̀ṣì ò san taxi náà gbogbo olójà Ìdúmọ̀tà ló ń sanwó wọ́n san ti káńsù wọ́n san ti agbèrò wọ́n san ti gbogbo ẹ̀ owó ń wọlé òkúta bá blọọkì àwọn yẹn ó máa dín nǹkan lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ro taráàlú kẹ lọ ti ọjà Ìdúmọ̀tà kẹ lọ ti Mushin kẹ lọ tójú wòye kẹ lọ ti Alábà kẹ ti ká gbogbo Lagos State pé kò sọ́jà mọ́ ká òbí ìlú ṣe máa rí bí a tẹ́ ibà pa wá àjókòó nulẹ̀ nítorí yé yín nìyẹn nítorí yé kí ìfẹ́ wa kọ́ lẹ ní ìfẹ́ kọ́ lẹ fi ṣòfin yẹn kò ń ṣèfẹ́ tó bá jẹ́ ìfẹ́ ni ibi tó yẹ kẹ́ kọ́kọ́ lọ tì nìyẹn kẹ́ má lọ jà látẹ̀ní lọ ìjọ tó tọ́sẹ̀ tó a ti ṣòfin ṣàpá àkìjímọ̀ lọ́la àwọn náà rẹ̀ wà sí wọn lálẹ́ yìí àti ìdíjọ Saturday fine tó rà àwájú 50 lọ àdèlé ká nǹkan fẹ́ lọ àdé àkàn lọ́sàn nǹkan tẹ́lẹ̀ pé táwọn 50 bá jókòó wájú kí 50 mi jókòó lẹ́yìn ká fi gáàpù sí 50 50 50 50 ọmọ wo pé olórí ló pàṣẹ adẹjọ yàn sípò ni sọ agbọ́dọ̀ bọ̀wọ̀ òfin tó bá ń ṣe lé wa lórí tí ó bá sábò sí mẹ́ o bọ àbòsí ti wà ń bẹ̀ already torí mo ṣọ́ọ̀bù àwọn kiri yóò nígbà èmi ò mọ̀ ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ó ṣe gógó gan ìdá mẹ́wàá Sunday wàhálà ni ó ti níbi tó ń dì ọ̀ká máa wò ná ṣá ó dákẹ́ náà bẹ́ẹ̀ kọ́pẹ́kẹ́ bọ̀ òfin o kájọ gbófin lárugẹ kájọ pa àjọ gbé àwọn gómìnà wá síbẹ̀ ni ìbájọ́ dìbò fún wọn ni àjọ dìbò fún wọn yìí náà sọ tó bá dẹ̀ ṣe láì fi protect life wa gbọ́dọ̀ tẹ̀lé but ó yẹ káwọn náà mọ̀ wípé èyí tó ń ṣe lófin ẹ̀ kò ń ṣòfin torí kò kárí ilé kò kárí oko àwọn ọmọ ṣe wọn pátákà kiri ìgboro wọ́n lọ club lálẹ́ yìí wọ́n lọ lọ́la sọ wá kó corona jáde àti lassa fever
ṣé pé Nàìjíríà le gan mo ní ìlú tó ṣòro rúlù jù bí Nàìjíríà ò sí ní gbogbo ayé kò sí rárá Ọlọ́run wá sọ̀rọ̀ bó ṣe kó lórí máa ṣe fún ànábì Dawud tá a pè ní Dáfídì nínú Surah Sod Quran chapter 38 verse 26 ẹgbọ́n tó lọ sọ Ọlọ́run ìwọ Dáúdù àwa ti fẹ́ ṣe àrólé lórí ilẹ̀ olórí ni ẹ o Sanwó-Olú olórí ni ẹ o gbogbo gómìnà Nàìjíríà gbogbo state kankan olórí ni Buhari olórí ni ọ̀nà àlàyàn yín síbẹ̀ o bó ṣe yan ànábì Dáúdù Dáfídì tó yàn sórí oyè ọ̀nà àlàyàn yín ọlọ́wà ní nítorí náà kí o máa ṣe ìdájọ́ òdodo láàrin àwọn èèyàn èyí tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́ ìdájọ́ òdodo kọ́ nìyẹn o èyí tí Nàìjíríà ṣe lọ́lọ́ ìdájọ́ òdodo kọ́ nìyẹn o kí lẹ̀ ń dájọ́ sí torí ara yín àbí ẹ̀ṣẹ̀ ń dá March 21 kẹ́ tó ti bọ́dà lọ́hùn torí pé àwọn tí ń fẹ́ wọlé àyàwó ń fẹ́ wọlé àbí wà tẹ́yí dájọ́ sí ẹ̀mú kò fẹ́ mọ̀ let's assume pé òkè tí mo sọ ò rí bẹ́ẹ̀ wà tẹ́yí dájọ́ sí ìjọ tamẹ́ríkà ti rí pé ó ti ṣẹlẹ̀ lọ sí ban everybody àwọn dájọ́ sí wọ́n ní sọ pé gbogbo European state 26 àwọn ò fẹ́ rí wọn nílùú àwọn ọmọ wọ́n ti kọ́ bá ní China dànù pé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ igbó àwa sì gba China kó wọlé dàárọ̀ yìí a ṣe wá list 23 countries tí ò ní wọlé mọ́ àwa ni ẹ má wọlé kẹ́ tó má wọlé mọ́ ẹ má fẹ́ gbé corona wọlé ó lè má wọlé bọ̀ o tó bá di March 21 ẹ ní wọlé mọ́ o imagine ká ṣe máa dájọ́ sí yẹn so a ṣe máa dájọ́ sí Èkó Òdùmọ̀tà ká tó gbé tì àyè máa dájọ́ sí gbogbo Alaba International gbogbo Ládìpọ̀ tó ti ń lágùn lójoojúmọ́ táwọn èèyàn fọwọ́ kó tó di nǹkan kan mú àbọ̀ fọwọ́ wọn lọ fẹ́fọ̀ nínú ọjà tó máa dì mọ́ra gbàgì pẹ̀lú oògùn ìyẹn náà máa kó lọ lé fún ìyàwó àtàwọn ọmọ o tó bá yẹ pé ẹni tó ní corona ti wá sọ́jà tó ti dì mọ́ wọn gọ́ ẹ save life wa omi tẹ́ ṣe yóò wà accurate ọlọ́ni ìwọ Dáúdà nítorí náà máa ṣe ìdájọ́ òdodo láàrin àwọn èèyàn ó wá ní kí o sì má tẹ̀lé ìfẹ́ inú o má tẹ̀lé ìfẹ́ inú o ètò ọlọ́lọ́ ìfẹ́ inú ló pọ̀ ńbẹ̀ o ètò ọlọ́lọ́ ìfẹ́ inú ló pọ̀ ńbẹ̀ torí mọ́ṣáláṣí kọ́ ló kàn ṣọ́ọ̀ṣì kọ́ ló kàn àwa lè decide ní mọ́ṣáláṣí pé òkè o Jímọ̀ àtàfẹ́ kí o ẹja space ara wa kẹ́nìkan dúró ń bì má fẹsẹ̀ kàn mí o má fara kàn mí kẹ́nìkan dúró lọ́hùn yẹn ṣé wàá lè space ara nú ọjà gbogbo night clubs ṣó ṣe space ara wa so what are we saying kí là ń tanra wa jẹ sí kí là ń tanra wa jẹ sí àti ready àti capture corona ara àti ready a kàn ń ṣeré ni à ń fi live 16 ṣeré nílùú Èkó ní gbogbo Nàìjíríà àṣẹ ń dájọ́ sí à ń ronú jọ́tọ̀ máa ti gbogbo ọjà bí à ń ronú ẹ̀ tó dáa mọ̀ pé kò ní ta máa jẹ àìkàn máa fọ́n gàlù torí ìjọba ò provide fún gbogbo aráàlú ní problem ṣọ́ mọ iye tó wà ní ìlú ni àní Nàìjíríà ló ṣòro gbé ju gbogbo aláyé lọ Kútọ̀nù lẹ́lẹ́mbì Benin Republic ó lè ṣe bó ṣe fẹ́ o gbọ́dọ̀ tẹ̀ lófin ọlọ́pàá ní gba owó lọ́wọ́ ẹ̀ láéláé wọ́n gbọ́ lọ́wọ́ mi kan níjẹta àbíjọ́ ní ìṣànà kan ni wọ́n wè tí ó gba ayé ń gbà láti Òṣòdì àbí láti Ìṣẹ̀lẹ̀ tó ń gbà dé Mile 2
ìyẹn náà mọ́tò lọ́wájú òun náà kàn tẹ̀lé wọn ní o ó wá ní kó ń tọ̀n kó ń padà kó ń lọ gba sáìdì kókà láti bọ́ jáde sórílé àwọn ọlọ́kadà míì wọ́n bá dá dúró ìyẹn bá pè mí wọ́n bá gbá iná márùn bọ́ yẹn ń gbà rè kò sẹ́ tó mú yẹn òun náà gbà bẹ́ẹ̀ ni àwọn mọ́tò gbà bẹ́ẹ̀ lójú wọn o tó ń lọ lójú wọn o mo ní bá mọ́tò ló ṣe ń lọ yìí ó ní we don cash am cashew mi sábà sọ sí olóhùn ògbà oníkó ló 50,000 wá ó ní 50,000 owó kíni àwọn ní kò sí wàhálà àwọn máa gbé lọ sọ́fíìsì yẹn fi 7,000 bẹ̀ wọ́n 7,000 naira broad daylight lọ́sàn-án gan ọlọ́pàá broad daylight ọ̀sán gan buhari rí pé mo ní why must you collect the money ó ní àwọn kan zoom off ni ó ti gba mọ́tò already bó ṣe adájú epo atọ́nu mọ́tò ó kàn já owó gbà lọ́wọ́ ẹni yẹn imagine ọlọ́pàá já owó gbà 7,000 ó lè jágbà lọ́wọ́ pé kó tán ó lè jágbà lọ́wọ́ ẹ̀ ó lè ní wọ́yágò ní wọ́n ní à kó ṣe gbónú ọkọ̀ ìkejì wa ní òkè give am 1,000 make take am buy fuel la ilaha illallah ṣé ló là ń gbé yìí broad daylight lánàá ni mo sọ ọ̀rọ̀ àná yìí ọ̀rọ̀ àná ni mo sọ ọ̀rọ̀ àná ọ̀kadà náà ń gùn àwọn méjèèjì ọ̀yọ́ ni go wọ́n wá fún ní 1,000 wọ́n wá kó 6,000 lọ irú ìlú ò là ń gbé yìí ìlú tí ọlọ́pàá ti máa sọ fún ẹ pé dúró stop kí ló mú bọ̀ ó kórè hàn sí mọ́tò kò kàn ó gbọ́ pààyàn sí mọ́tò kò kàn kí lè jẹ sáwọn wa máa lọ ń tiẹ̀ tó wà ní gbogbo sí mọ́tò la ilaha illallah ṣé ní gbogbo má jáde má ṣe báyìí wọ́n fẹ́ fọlọ́pàá ní ìjẹ ni ó máa dúró fọlọ́pàá ní wọ́n ní ó kẹ́yìn wọlé àmì ẹ̀ kódà kọ́ má tó fi kọ́ńjẹ́ 10 ọlọ́pàá kó ogun wọn wọ́n á ṣe ìgbọ́n ṣòfin pé no more gathering lórí kìíní ọlọ́pàá naija la ilaha illallah àní kọ́ńjẹ́ 10 nọ́mbà wọ́n á sọ wọ́n di 52 ibi tí wọ́n kàn ní wọ́n mọ̀ lọ kérò míì wá ní pé ṣe gbogbo wọn rẹ o gbogbo wa ní kíni bọ́ sí à pé ẹni tó fẹ́ sun jẹ lèmi mi gbọ́dọ̀ fi pa ara lèmi ṣe fi wá sí ọ̀sẹ̀ ni pé ẹ fi wọ́n lẹ̀ ṣé wá sí ẹ àìmọ̀ ẹ wá sí wọn àṣà gbọ́dọ̀ àṣàpè 50 mi àbí 50 ní studio náà mélòó studio mi láàgbé 50 gbogbo lọ ni pé àwọn olórí wa wọn ò mẹ̀tọ́ wọn ò mọ ẹ̀tọ́ rárá wọn ò mẹ̀tọ́ tabadẹ ń ba lọ báyìí kò lè pè wá ọ̀rọ̀ kòrónà yìí ọlọ́mọ ẹ̀kọ́ àwọn ló máa pa ìlú áfíríkà ṣàkóńṣe tó mẹ́jọ ni kó tó di mẹ́jọ kí náà ń wò wọ́n kọ́ rí 3 wọ́n pàrọ̀ fún wa pé ẹnìkan àti òkàn ìyẹn ti kú o wọ́n wá ní ikú ẹ̀ pẹ̀lú hypertension ló tún pàrọ̀ fún wa ọjọ́ nàìjíríà nìyẹn náà tẹ́gbẹ́ tí kò máa ṣẹlẹ̀ ẹ bá rí pé èèyàn 10 kú wá ní èèyàn 3 ló kú mi rọ́lọ́pàá o tó bá rí èèyàn 10 ló kú that's Nigeria for you where should that be kí ló dé wọ́n ẹ̀ka ṣe ń parọ́ gẹ́gẹ́ nàìjíríà ti bà mí níjọ́ tí abúlé ìgbà àwọn ọlọ́bọ̀ epo ń gbà yẹn abẹ́ ẹ̀tọ́dún 6 ń sìn sí 7 kan tó ṣe bí àtúmọ̀ ti ẹ sọ alẹ́lọ́dún 10 èèyàn 500 ló jóná nígbà tí news máa gbé wọ́n lè èèyàn bíi 20 ló jóná wọ́n ti gbà tí aláìláìlàlá tó wá ṣó òkú lọ tó bọ́ ṣe ń kó wọn jáde wọ́n ṣe 20 lélẹ́yìí why kí ló dé òun la tún bẹ̀rẹ̀ yìí o káàtì ṣọ́ọ̀ṣì kan ló kàn o mọ́ṣáṣí kan ló kàn o a ní ẹ lọ sí Ìdúmọ̀tà kẹ́ lọ tibẹ̀ pa nobody should go out kọ́ má wọ bí arú ti yín mọ́ tó yá gbé lóòótọ́ ní kòrónà wà Nàìjíríà o táàdẹ̀ fẹ́ kú ẹ gbọ́ mi yé aláwa lè regulate ẹ̀ pé bàbá Fatima sún sọ́hùn má jẹ́ fẹsẹ̀kẹsẹ̀ wọn ṣé ká fẹsẹ̀kẹsẹ̀ kò sí wàhálà a lè space ara wa ní mọ́ṣáláṣí wọ́n lè space ara wọn ní ṣọ́ọ̀ṣì náà ní kíni ṣe ká gbé 50 ni ẹ sún sọ́hùn
sún torí pé ìgbà tẹ́ bá ń ká máa lọ ṣọ́ọ̀ṣì bó la fẹ́ bẹ́ lọ́run lórí corona tẹ́ bá ń ká máa lọ mọ́ṣáláṣí wọ́n fẹ́ bẹ́ lọ́hùn ọlọ́run ní ìdìwọ́ ní àṣàgìbò lákùn ẹ kì í máa dá yín lóhùn bó la fẹ́ pè káàdì ṣe nǹkan lápapọ̀ àlùjọ mọ́tò rahma yóò bá lọ́ bí ṣe wí káàdì nǹkan lápapọ̀ ìkẹ́ ọlọ́run máa wà ń bẹ̀ ju ká máa ṣe ilé ẹ̀kọ̀ọ̀kan lọ tá a bá kírun jọ̀ mọ́ torí òfin ti yín save wa now tó dáyìn ò ní solution sí tó wà nílẹ̀ yìí ní solution sí tó wà nílẹ̀ rárá mo dẹ̀ lè bẹ́ẹ̀ tiẹ̀ gbogbo àwọn tí corona yìí mú kò ń ṣe tó ń kírun ìyẹn dá mi lójú ẹ lọ China now láwọn tó ṣojú wọn àwọn tó jẹ́ muslim kọ́ muslim corona mú wọn o torí wọ́n màdúrà tó máa ṣe wọn ò bí corona dáa àjàkálẹ̀ àrùn kò ní kàn wọ́n láéláé tó bá ti jẹ́ muslim mo sọ o mo sẹ́ lómi o ìwọ́n lè kú corona kò kàn mí o tó bá ti jẹ́ tó bá fẹ́ kú corona solution ni pé kò di muslim ó tán ẹ block mọ́ṣáláṣí ẹ block ṣọ́ọ̀ṣì kò nítumọ̀ mójú tóorun ẹ dẹ̀ máa ṣàdúrà tánà bí ní ká máa ṣe ó tán ó níṣòro corona ò kàn ẹ́ kò lè kàn ẹ́ láéláé ìbọn sọ pé torí pé ìtì wà Nàìjíríà ṣé kò sí ìtì ní Iran ṣé Iran ò gbóná ọ̀rọ̀ ìtì kọ́ ní iṣu o ìjọba fẹ́ wọ̀ ló máa wọ o èèyàn kọ̀ọ̀kan news gbé lọ́sàn-án CNN ó ní èèyàn kọ̀ọ̀kan ló máa ń kú ní every 10 minutes èèyàn kọ̀ọ̀kan ló ń kú ní every 10 minutes fún corona àwọn tó gbẹ lọ wọn dáadáa wọn ṣe muslim ẹ lọ wọn dáadáa wọn ṣe muslim ṣé o kò muslim ní Iran ni irọ́ o christian wà ní Iran dáadáa kò sí ṣọ́ọ̀ṣì ní Iran ni ṣọ́ọ̀ṣì wà mẹ́rin àwọn christian wà ní Iran dáadáa àwọn kò ṣe kéré kò ṣe muslim wà ń bẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ kọ́ muslim kò lè mú tọ́lá mi ti wá ti kọ́ wa ní tá a ṣe so Quran ti sọ fún àná nínú Quran chapter 17:82 ọlọ́wà nínú zero mílíọ̀nù Qur'ani mọ́ uwa shifa'un wa rahmatul lil mu'minin ọlọ́run ti lánàá ọlọ́run ti sọ́kà fún yín ní Qur'ani ìwòsàn sí corona àti gbogbo àrùn tó wà láyé àti ìkẹ́ ọlọ́wà ní ṣùgbọ́n o fẹ́ni tó bá jẹ́ mùmínì nìkan ni o ṣe gbọ́dọ̀ ti là ẹ tó bá jẹ́ muslim tó di kọ́ corona ò lè dọ́dọ̀ ẹ̀ láéláé Lassa fever ò lè pa ẹ tó bá jẹ́ muslim o mi sọ ọlọ́bẹ̀ yẹ o mi sọ aṣekúṣẹ́ yẹ o àbí kí wọ́n máa ń pè ṣọbẹ̀ ṣèlú mi sọ àwọn yẹn o tó bá ṣọbẹ̀ ṣèlú òun ò lè bọ́ ń bẹ̀ o tó alábòsí lòun tó ń tọ́nà parí àyà yẹn sí ni pé wàlá yazidu zọ́ọ̀lì mí náà yín lá hasara ẹni tó bá jẹ́ alábòsí òfò ló máa já sí fún tó kéèyàn jẹ́ orúkọ muslim kò sọ ní muslim o ó lè jẹ́ Jamiu ó lè jẹ́ Abdulatifi ó lè jẹ́ Saidi ó lè jẹ́ Wasiu ó lè jẹ́ kí náà ń pè ó lè jẹ́ orúkọ ó lè jẹ́ Gani ó lè jẹ́ Yusufu kò sọ ní muslim o orúkọ lásán ni but ṣé ó ń kírun ṣé ó ń gbààwẹ̀ ṣé ó ń yan zaka ṣé ó mọ́ náà lẹ́yọ̀ kan ṣé ó dẹ̀ ń tẹ̀lé tó lọ sọ àtànábì ẹ̀ lọ́nà sọ pé wala yazidu zọ́ọ̀lì mí náà illa khasara báyìí sọ pé Kùránì jẹ́ ìwòsàn fún gbogbo àìsàn tó wà láyé kò sárùn tó lọ́nà láti òfògùn ẹ̀ sí kò sí kòrónà yìí Ọlọ́run ló dáa ṣé kí nígbà téèyàn dá ni Ọlọ́run ló dáa náà ẹni gbàgbé tọ́lọ̀ sọ nù Kùránì ni inú Suratul Hadid Quran 57:22 tọ́lọ̀ ní tọ́lọ̀ ní mọ́ àsọ́wà mímú sí ìbàtí fìlà àrídì pé wàhálà ní máa ṣe lórí ilẹ̀ ṣe wọ́n ti ṣe lórí ilẹ̀ ń sìn coronavirus wàhálà ni wàhálà ń fi àfúsìkún àbí kó jẹ́ èmi ara yín ṣẹ̀gbọ́n ló ń pa ó bá ti ṣubú pì báyìí ó máa gbọ̀n burúkú ni ó ń lọ nìyẹn Ọlọ́run ilá fi kìtàbí mi kọ̀bùlì ànábùrọ̀ pé
pé kó tó ṣẹlẹ̀ o ó ti wà nú àkọọ́lẹ̀ pé tó bá di 2020 corona máa gba ayé kan ọlọ́run mọ̀ ń pa ẹ̀ ẹlòmíà ní ọlọ́run ò ṣe bí ọmọ ẹ̀ ló ṣe àkírísẹ̀ ló máa ń sọ yẹn ẹ̀pá òun mọ̀ nǹkan kan láìkiri yóò mọ̀ nǹkan kan gbogbo àni mo fi sọ wọn ò mọ nádà wọn ò mọ nọ́tì wọn ò mọ nǹkan kan ṣe bí Isaiah chapter 45 ṣọ́ọ̀kì ń kà ní wọ́n yẹ ká báìbù ní náà orin nìkan ní Dávidi àfijó mo ń wò kan lórí kìíní lọ́sàn-án yìí ló bá ń kọ orin wàásù inú ṣọ́ọ̀ṣì náà kí o mọ́lẹ̀ fún ní láìlà ládàáda ọ̀là kìíní ìbáka yìí ijó gidi ibi kan ló gbé wàásù inú ṣọ́ọ̀ṣì ẹ̀ ń jò ní ìyẹn ń kọ orin dòwó orin dọ́là yíyẹ bá dúpẹ́ inú ṣọ́ọ̀ṣì láìláìlàlá ọlọ́run ìranú pọ̀ láyé o wàláì ọlọ́run rẹ̀ kú sùúrù tọ́lọ́wọ́ á kú sùúrù ṣá ẹgbẹ́ tọ́lọ́ sọ náà ayọ̀kùnrin ti gbé wá pé mọ́ àsọ́bà mímú sígbà tí fìlà àrídì wà láǹfì àfúnṣekún ilá fìkìtàbí mí kọ́bù ànàbùrọ̀ ọlọ́ọ̀lá kí wàhálà ṣe lórí ilẹ̀ wá coronavirus yìí sẹ́ kò ṣẹ̀yìn ọlọ́run o ó ti wà náà àkọọ́lẹ̀ o pé ayé máa dàrú ṣé wàá lọ́lọ́ wá ní kinní kan tí ò yẹ yín rè ẹnìkan ní Amẹ́ríkà ló kírètì ẹ̀ kí wọ́n kírètì náà sábàbí ni in tí ó pa yín ẹ̀yin náà lẹ́fà gbogbo àrùn tó wà láyé ọlọ́run ti dá síbẹ̀ ẹ wàá mú gògò ewé fàbọ́lẹ̀ ibẹ̀ lẹ́ ń tẹ́ ibẹ̀ ẹ̀mí kẹ́míkà kanra wọn kẹ́míkà tẹ kanra wọn tẹ́lẹ̀ bá ti kun ilé ọya kó spáàkì ọya máa ṣe wọ́n lọ ó dẹ̀ ń ṣe wá lọ ọlọ́run ló dà kò ń ṣe èèyàn àwọn kan fi gògó fábí tọ́lọ́run fi kọ́ sí ni gbogbo aburú tó wà láyé kò ṣẹ̀yìn ọlọ́run gbogbo dáadáa tó wà láyé kò ṣẹ̀yìn ọlọ́run torí tẹ́ ń pè láburú yẹn lọ́dọ̀ ọtí ló ti jẹ́ aburú lọ́dọ̀ ọlọ́run dáadáa ni ẹ gbọ́ mi yé Allahu Akbar ní tẹ́ ń pè láburú yẹn ọlọ́run ló pọ̀nù tẹ́ẹ̀dá ń fẹ́ tí ò sọ̀rọ̀ ibẹ̀ fún wọn ó dẹ̀ pọ̀nù tẹ́ẹ̀fẹ́ sọ pé orí tẹ́ẹ̀fẹ́ bẹ̀ ló wà ẹ gbọ́ mi yé ẹni máa gbé wọ́n dẹ̀ sí wa mọ́lé àárọ̀ náà lọ ṣíṣe yín mọ́lé yẹn ọlọ́run ló yé kò yé yìí àìmọye aburú tí ò bá ṣí ẹ tó máa sí ẹ mọ́lé àìlọ́wọ́ àsìmí lálẹ́ yìí sìn ó bà mí nú jẹ́ but mo ti gbà fọlọ́run bọ́lọ́run ṣe kọ́ nìyẹn tó máa ń mi ṣe wá sílẹ̀ máa jiyàn wà tó ń gbìn látara ọmọ yẹn má wọ́ọ̀rì ó ṣe tiẹ̀ ní ìjà ìyẹn ta lòun òfin olóma ìta máa dúró tì wàláì mo ṣe change my ìgbà tó ní kan bí 4 ọ̀rọ̀ lẹ́yìn ni àbí 5:30 kí wọ́n á gbà pẹ̀wò ẹja bọ̀ ọ̀fọ̀ lórí ẹja faláṣẹ ní ọ̀wọ̀ gẹ́gẹ́ bí Kùránì ṣe gbé wá kó ẹ̀wà tí wọ́n nǹkan pé afẹ́ kírun mu ní àti òǹlà ìmọ̀mù ni ó yé òun dáadáa wá ti yé yín ẹja filẹ̀ bẹ́ẹ̀. now wọ́n náà lọ ní pé mo náà àwọn kìrìsìtì máa ń kọ́ lọ́wọ́ ṣe bí ọmọ yẹn ló ń ṣe kà irọ́ lọ́wọ́ abẹ́ o kò sí tó ṣe láyé tí ó ṣẹ̀yìn ọlọ́run kò sí tó ṣẹ̀yìn láyé tó ṣẹ̀yìn ọlọ́run mo tó bá rí tẹ̀ máa pé baba prof ó gbé 7 minutes kò sí fún one time ẹ̀kọ́ oní time ni àwọn oníwèé èmi náà short time ni ó gbé 7 minutes. now bíbélì sọ pé Isaiah 45 verses 5 to 7 ọlọ́ni màá gbọ́ ọlọ́ni èmi ni olúwa kò sí ẹlòmíràn kò sí ọlọ́run kan lẹ́yìn mi mo dì ọ́ lé àmùrè bí ó tilẹ̀ jẹ́ kí wọ́n kò tilẹ̀ mọ̀ mí kò ń ṣe ọgbà táwọn ṣẹlẹ̀ ń lò mò ń sọ o ọjà yẹn kọ́ o àmùrè ìṣọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá ní verse 6 kí wọ́n kí ó lè mọ̀ láti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn wá wípé kò sí ẹnìkan lẹ́yìn mi èmi ni olúwa kò sí ẹlòmíràn verse 7 mo dá ìmọ́lẹ̀ mo sì dá òkùnkùn mo ṣe àlàáfíà bẹ́ẹ̀ ni mo sì dá ibi èmi olúwa ni ó ṣe gbogbo nǹkan wọ̀nyí gbogbo lólò gbogbo kó dá ọlọ́ọ̀ni kó má dá ọlọ́ọ̀ni sọ ọlọ́run la máa bẹ̀rù coronavirus ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá ti ṣọ́ọ̀ṣì ní ìsìn, ẹ ti mọ́ṣáláṣí, ẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. 'ẹ ti wá
Kini ló fi ẹgbẹ́ normally ṣọ́ọ̀ṣì kò tiẹ̀ ní mínì ná but at least kò sẹ́ ọlọ́run kò sọ́dún àtọ́lọ́run èyí gbà kò sẹ́ni tó ló máa pọ́n ọba àjọkẹ́ yìí lọ́lọ́run aláwọ̀ pè á dá lóhùn olóòṣà pè á dá lóhùn kírísítẹ́nì á pè á dá lóhùn mùsùlùmí á pè á dá lóhùn ìkágúnjọ pàun pọ̀ pé ṣé wàá jẹ́ pé ibi tá a ti wá pè tó lọ́ máa dáhùn láàlọ́ wá tì pa táwa fi ilé ijó lẹ̀ tó ti bọ́ra sí o tó ti ṣe gógó tó ti fàbínú ọlọ́run sórí ara wọn àbí ọjà tó ti ń lọ tó ti fara kí ra wọn àti yẹn o torí pé yẹn yọ ó fún wa ṣó dìgbà kúrò náà bá pa fámìlì yìí tán kẹ tó ti ọjà tó máa kọ fámìlì yìí o tó máa kàn yín lẹ́mìí ṣígbà ẹ̀ lè ṣe máa tọjà àbòsí nìyẹn o ẹ ṣe déédéé nìyẹn o déédéé kọ́ nìyẹn o ẹ lọ ti ọjà Dúmọ̀tà ẹ lọ ti Alábà international ẹ lọ ti gbogbo ọjà tó wà lẹ́kọ̀ọ́ torí kòrónà lèmi ṣe ń pariwo wọ́n ṣe lọ máa ṣe ẹbí kan níjó ní ni kí ló ṣe ọ̀pọ̀ tí kòrónà wọlé fún ẹ ìwọ gọ́fìnà ìwọ dẹ́pútì ìwọ house of rep ìwọ house of assembly ṣé kò sí wà nù ilé ẹ ọmọ ẹ tó ń wúkọ́ ẹ gbé lọ hospital contest ẹ òun bò wọ́n lé àbí àbòsí ló máa pa ẹ jẹ́ kó kú sí ẹ lọ́wọ́ àdáràn ọ̀pọ̀ tí wọ́n lọ sí gbéra ẹ gbé tó ń ṣọmọ yìí ó ń yọ kòrónà ṣé ọ̀pọ̀ náà mọ̀ ókè mo ti gbọ́ ẹ má gbé lọ àjọ ṣojú wa ọ̀pá ò lè mú ẹ ọlọ́run á dẹ̀ mú ẹ wo ń tèmi so mo lọ ni pé ẹjẹ́ àṣejàdó òdodo lórí ọ̀rọ̀ coronavirus tó wà nílẹ̀ yìí ẹ má jà fi ṣeré o ọ̀rọ̀ burúkú ni o tẹ́gbọ́n tó la nífẹ̀ẹ́ aráàlú ẹjẹ́ lọ sí gbogbo ọjà ká dáago mọ́ òlu ẹ̀ dúró èrò ń pọ̀ bus stop náà tó ń fẹ́ wọ BRT ṣọ́ọ̀n lé ní 50 sígbẹ̀kẹ́ tú wọn ká mẹ́ ẹ lọ sí Kòròdú tó máa pọ̀ bí ọbẹ̀ ìṣúà ẹ lọ sí ojú ẹ lọ sí ojú ẹlẹ́gbẹ́ ẹ lọ sí kínàgbé ẹ lọ sí Òṣòdì tó ti ń tò tó máa tò sí ẹ lọ sí race course ṣọ́ọ̀n ju 50 lọ ẹ ṣe lọ tú wọn ká mẹ́ kí náà ń ṣàbòsí sí even 150 gan bólẹ̀ tí 50 gan àti fígọ̀ tó ní kò yé mi tó ló fún yín ní ta ló fún yín 50 ṣé ẹni méjì ò lè kó lọ́ra wọn ni mo fídíò kan bó ṣe máa ń ràn yàn ẹnìkan ló ràn ó lọ kẹ́nìkan lọ hospital wa fọ́ ọkàn bó ṣe wọnú ara yẹn nìyẹn òun náà wá sí lọ kẹ́lòmíì ó fọ́ ọkàn ó wọnú ara yẹn náà dókítà ìyẹn tún di ó di ilẹ̀kùn báyìí ẹ̀kan tó ń bọ̀ ìyẹn náà di ilẹ̀kùn ó tún ràn bóyá ràn yàn nìyẹn o kéèyàn méjì kan dúró gan-an ó ràn wọ́n káwọn sọ èèyàn 50 ẹbí apá wa tán ni èèyàn 50 tó bẹ mẹ́nu kan nu 50 pẹ́rẹ́ ó sì gbogbo 50 tó wà mẹ́ bólẹ̀ tí rí 50 àti figọ̀ bólẹ̀ tí rí ìlú òyìnbó gan 10 náà pé 10 mẹ́wàá ti kọjá 10 ẹ̀ gbọ́dọ̀ dúró wọ̀ náà ṣe rí jímọ̀ kì torí jímọ̀ wa gẹ́gẹ́ bá ṣe gbọ́ èèyàn 12 ni so but 50 àá sì lè kí jímọ̀ nìyẹn dẹ́n ṣebí 50 ni ẹ kò sí wàhálà máa wá 50 àbí ẹ nà ṣọ́ọ̀n ju 10 lọ why 50 no why 50 why not lo 50 so tó wọn fẹ́ ṣe meeting àwọn assembly Lagos state ń sìn torí pọ̀ tó 50 wọn lè ṣe meeting àbí àbòsí ní 50 yẹn dẹ̀ àbòsí ní 50 torí pé 50 àbí so a lè ṣe pàtí 50 ká gbàgà 50 péré ká má kọjá 50 ẹ bá ń kó náà lè wà láàrin wa kò sí wàhálà ó lè di gbogbo amọ́ra ká di 50 gbogbo àkú lọ àbòsí nìyẹn why the 50 and they close everywhere kó ká kó lọ́ máa mú gàrí inú ilé ẹ̀ a lè kú for 14 days a lè kú àbí kí o lẹ fún wa oṣù kan 14 days 4 weeks àbí kíní kan wọ́n lè òkú ẹ̀yin báńkì gbogbo àkáǹtì ẹ̀yin sálá àkáǹtì kan gbé wa ẹ má wulẹ̀ béèrè ẹni tó ní ṣé àkáǹtì ni ẹ fowó bẹ̀ ẹ kàn máa fowó bẹ̀ kò ní BVN ẹ kàn máa fowó bẹ̀ kékeré láti 100,000 mo ti wà ókè gbogbo àfọ́jú àwọn òkè wọ́n fún wọn náà wà tó wá fún wọn sí wọn ní èmi láàmú ayọ̀ ọjọ́ kan wá ní ọgọ́ ní sẹ́gbẹ́ làbáìkà àrówó kò sí tó kàn mí kankun dúró
ìwọ náà ṣàlówó àkáǹtì ìyàwó ẹni àwọn ọmọ ẹni kò sí wàhálà ẹ máa gbowó lọ kí ló ná Nàìjíríà láti ṣerú ẹ̀ ṣáà lówó ni we have the money bọ́tọ́ gbọ́n àwọn kan dúró pé a ní jẹ́ kẹ́ gbádùn alẹ́ nìkan analyse kìíní kan fún mi lórí WhatsApp tí mo wò ń jẹta ó ní ṣáàrí pé Boko Haram dínkù wọn ríṣẹ́ ṣe mọ́ ẹlẹ́jọ́ mẹ́ta yìí ni mo á wò pé ẹ wá o bó lọ gbẹ́ ní lọ yìí ó ní ṣé mi ò discover pé àwọn tó ń sponsor wọn kò náà jẹ́ kán rówó san fún wọn mọ́ wọn lè travel ó fẹ́ gbé Boko Haram yẹn gan kò ń ṣe Nàìjíríà ló sponsor wọn fúnra wọn àwọn kan ló sponsor láti ta corona tí wàá blọọkù wọn ò rówó san mọ́ wọn lè lọ gbowó wálé mọ́ torí wọn lè jáde ni wàhálà ṣe dínkù ṣẹláyé wa lóde ṣé pé ká blọọkù wo bọ́dà wa ni ká má travel lọ sẹ́ni wí àmọ́ tàbí yanjú ọ̀rọ̀ corona àti ọ̀rọ̀ Boko Haram bẹ́ẹ̀ náà wọ́n fi corona nǹkan ṣe eye opener fún wa ní o àbí kò yé wa ẹ jẹ́ sáré pé bàbá prof mo ṣàdéhùn lánàá àmì léde ń yàrá ta ló ń pè mí kò tí ì sáyè fún kọ́ọ̀lù wọ́n á sára mú wa studio bá ń plug ẹ̀ ẹ̀yà bá ń láòdù ẹ̀ ǹjẹ́ kọ́ ẹ̀ láti wá lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn yẹn fún ìṣẹ́jú àáyá. Wa alaikum salam sir. Era sir. Baba professor now. Yes. Àwa lórí ètò nsìn inshallah. Ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tí a sọ lánàá. Àwọn èèyàn ní information wa tá gbé wá yẹn pé kò correct. Pé wọ́n sọ pé ká lọ gba fọ́ọ̀mù wá ní chọ́ọ̀chì. Ẹni kan padà confirm pé ẹ̀ tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ó ní no pé kò rí bẹ́ẹ̀ má fẹ́ kẹ́ ṣàlàyé fún wa lórí ẹ̀ káwọn máa gbọ́. Àwọn èèyàn ò mọ bí ọ̀rọ̀ yìí ṣe wáyé ni. Okay sir. Torí pé tó bá yẹ pé wọ́n mọ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó yẹ kán rí ni torí pé ó wà lórí social media rẹpẹtẹ tí wọ́n sẹ̀ǹdẹ̀ káàkiri. Okay sir. Now. Hello? Hello? Warning. Warning say I'm here. What do you say? Mo sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ kó tó lọ yí. Okay sir. Wọ́n tó gbogbo àwọn nǹkan tí wọ́n ní kán mú wá. Ìwé ẹ̀rí iléèwé. Okay sir. Àti ìwé ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ni. Tó kálukú láti lọ gbà ní ilé ìjọsìn Kìrìsìtẹ́nì tó pè ní church. Bẹ́ẹ̀ni. Gbogbo wa la rí gbogbo èèyàn lórí. Àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí fi ránṣẹ́ sí wa wípé ẹ̀yin Murik ẹ̀ tètè dìde sí kinní yìí o ẹ̀yin Muslim Rights Concern Murik ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ gbogbo mùsùlùmí wọ́n ní ká wá máa gbàwé ní chọ́ọ̀chì o ìwé ọjọ́ bì. Bẹ́ẹ̀ni. ẹ bá wa dá sí. ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ti ilẹ̀ Yorùbá táǹpẹ̀ ní South West àwọn náà rí i. Bẹ́ẹ̀ni. Tíjọba máa ń ṣe tọ́ba ti rírun nǹkan bẹ́ẹ̀. Òun ni pé agbódegba tìjọba náà dìde. Alọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ o, àwọn ti rí tí wọ́n kọ sórí social media o. Bẹ́ẹ̀ni. Àwọn oníkẹ́nìkẹ́ni wá gba ìwé ní ṣọ́ọ̀ṣì o. Bẹ́ẹ̀ni. Torí bẹ́ẹ̀ ẹ má kọ̀ bí ara sí. Exactly. Ẹ jẹ́ kán sọ fún wa, ǹjẹ́ ìjọba Ọ̀yọ́ dìde? Ǹjẹ́ wọ́n sọ bẹ́ẹ̀? Ǹjẹ́ wọ́n mú fún wa? Ǹjẹ́ wọ́n pariwo síta wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀?
ìjọba Èkó jáde síta bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Ǹjẹ́ tí Oǹdó jáde bẹ́ẹ̀ jẹ́ tèkìtì ìjọba ti ìpínlẹ̀ Yorùbá wo ló jáde tí wọ́n sọ wípé àwọn ò ní káwọn èèyàn wá máa gba ìwé ní ilé ìjọsìn ti Kírísítẹ́nì o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ohun tí ìjọba fi máa ń tí wọ́n fi máa ń dá tí wọ́n fi máa ń paná irọ́ òun ni pé ìjọba náà jáde wọ́n á ní ọ̀rọ̀ yìí o kò rí bẹ́ẹ̀ o àwọn kọ́ làwọn gbélé yìí jáde. ṣùgbọ́n a gbọ́ láti pìpì ìṣẹ̀lẹ̀ wípé tí ẹnìkan sọ fún wa wípé kì í ṣe wípé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ yìí àṣìṣe ni táwọn olóyìnbó ń pè ní mistake. wọ́n ní ìjọba Ògùn state ìjọba ìpínlẹ̀ Ògùn ló ṣèèṣì gbé yẹn jáde ló ṣèèṣì gbé jáde. gbé fọ́ọ̀mù yẹn jáde. ìjọba ìpínlẹ̀ yòókù ò gbérú ẹ̀ jáde. Allahu Akbar. ǹjẹ́ ó wá kan àwa mẹ̀kúnnù bí èyíkéyìí tí ìbá àgbéjáde tó máa ń sẹ́ bá ti gbé kan jáde yẹn náà la rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àdẹ̀rí míì. wọ́n táwọn olóyìnbó ń pè ní pé káńtà rẹ̀ káńtà rẹ̀ gbé ọ̀rọ̀ míì jáde wípé wí bẹ́ẹ̀ o. títí nísìn ìjọba ò sọ̀rọ̀ jáde ìjọba kẹ̀kẹ́ ò sọ̀rọ̀ jáde. títí di ìsìn. so bí a ṣe ń ṣèjọba kọ́ yìí sì lè retí àwa mùsùlùmí wípé ká gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ ká rírú nǹkan bẹ́ẹ̀ ká má kígbe síta. sì lè jíyàn wípé wọ́n gbé kíní yóò jáde rárá. ó jáde lórí Facebook ó jáde lórí WhatsApp wọ́n tó lọ́wọ́ ọ̀wọ́. torí bẹ́ẹ̀ èyí tá a rí òun làwa sọ o. bí wọ́n bá gbé jáde nígbà mi wá ní àwọn kan ń pààyàn ní ọ̀rẹ́ Bini road lórí express o wọ́n ń pààyàn o àwọn kíní kan ni o gbogbo mọ́tò tó bá kọjá ni wọ́n ń dá dúró wọ́n ti ń jó gbogbo mọ́tò lórí social media wọn náà ìjọba àtàwọn ọlọ́pàá wọ́n á sáré gbé jáde wípé àwọn ti ń ṣèwádìí ibẹ̀ làwọn wà yìí o kò sì sí tó jọ bẹ́ẹ̀ àwọn náà gbé sórí WhatsApp wọ́n gbé sórí Facebook gbogbo wa lọ́jọ́ ń lò ó ìjọba ń lo Facebook ìjọba ń lo WhatsApp. ìjọba ń lo Instagram wọ́n ń lo Twitter bẹ́ẹ̀ni ká má lọ fún wọn jáde ìjọba tẹ̀lé jáde tó tòótọ́ ìjọba ti jáde kí ló dé táwọn ìjọba ìpínlẹ̀ ìwọ̀ oòrùn tí wọ́n gbé èyí tó tòótọ́ jáde nígbà tó bá tẹ́lẹ̀ yìí bá tiẹ̀ lọ jẹ́ irọ́ tàbí jẹ́ àṣìṣe. bẹ́ẹ̀ bá ti àṣìṣe àwa la dìbò fún yín wọlé àwa láràlú. tí ó yẹ ká ṣe ni pé ká wá sọ fáráàlú pé èyí tí wọ́n kọ́kọ́ gbé jáde yẹn èyí táwọn olóyìnbó ń pè ní printer step ní o. ó ta fẹ́ tẹ̀ jáde kọ́ yẹn ó sì ti tẹ̀ ní. àbí ó dẹ̀ wá ń ta. àmọ́ èyí tó jẹ́ òdodo òun nìyí o kò sí ọ̀rọ̀ pé ẹ wá gba fọ́ọ̀mù ní ṣọ́ọ̀ṣì ìwé ẹ̀rí ọjọ́ ìbí pé ẹ lọ gbà wá ní ṣọ́ọ̀ṣì kò sì sí pé ká ẹ lọ gba lẹ́tà ìjẹ́rìí sí ìwà ẹni tó ń pè ní reference letter pé ká ẹ lọ gbà wá lọ́wọ́ pásítọ̀. táwọn mùsùlùmí náà bá rí wọn ò rí wí. àtijọ́ àti pẹ́ àti mùsùlùmí àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì. àjọ ń gbé bọ̀ ni. adé sọmọ ìyá àjọ ń jẹ àjọ ń mu nílẹ̀ Yorùbá yìí náà kan náà láti ẹjọ́ tó ti pẹ́. ṣùgbọ́n tó bá rí kọ́nà àbújá àwọn kìrìsìtẹ́nì náà ni wọ́n rí nǹkan tó ti rí pé ó fẹ́ sì sọ́dọ̀ àwa mùsùlùmí àwọn náà ń kígbe jáde. àwọn ayé ti pariwo ni. lórí náà ní kígbe jáde wípé wọ́n fìyà jẹ àwọn wọ́n ṣe báyìí wọ́n ṣe bákan tó sì jẹ́ pé àwa mùsùlùmí ni wọ́n fìyà jẹ àwọn ni wọ́n gba aṣọ àwọn ọmọ wa lórí wọn aṣọ àwọn ọmọ wa obìnrin wọ́n ń ṣí lórí wọn aṣọ àwọn ìyá wa obìnrin wọ́n ń ṣí lórí wọn. àwa ló jẹ́ pé bọ́n ti gba ìbò táwọn obìnrin wá fẹ́ dìbò wá láfi tí wọ́n bá ṣí orí wọn tó lè gbá káàdì. àtònígbàgbọ́ àti mùsùlùmí àtònígbàgbọ́ àti mùsùlùmí àtijọ́ ń bára wa bọ̀ ọjọ́ ti pẹ́. ọmọ Nàìjíríà àdìjọ jẹ ọmọ Odùduwà àdìjọ mu ni. ẹ̀sìn ò pé tàdá wàhálà sílé ayé àdínì ò pé tàdá fìtínà sílé ayé káwa ṣètà wa kẹ̀yìn ṣètẹ̀yìn
sẹ́yìn káwáṣẹ́ta wa làkùndínúkọ̀ wàlíyàdé làkùndínúkọ̀ wàlíyàdé. Allahu Akbar. Ẹ ṣé o, Ẹ ṣé o sà, jazakumullahu khairan. Ọlọ́run bá wa gbọ́ ẹ pẹ́ fún wa o. Àmísà, ẹ ṣeun sà. Ẹ bá gí fámílì. Assalamu alaikum sà. Now, ohun bàbá Professor Isaac Lágagítọ́lá ni ẹgbọ́n yẹn. Sọ ẹgbọ́n ti ṣàlàyé fún wa. Wọ́n ní ètà lórí WhatsApp lórí sáìtì yẹn. Àwọn Àmọ̀tẹ́kùn Ògùn ṣe náà pa àwọn pé àwọn làwọn gbé e síbẹ̀ látògùn state. Ṣùgbọ́n táàdì rí mi ibi tá a rí nìyẹn. Ìtarí nìyẹn náà ó lè ṣe máa ṣẹlẹ̀. Sọtáwọn tó kù bá mọ̀ ń pa ẹ̀ wọ́n yàtọ̀ yẹ káńtà ṣọ́ọ̀n rí nìbọn rí. Bákan ṣàlàwà ṣe rí. Bákan ni prof náà ṣe rí. Àtàwọn míì náà. Bọ́tọ́ ìgbé lágbájá ò sọ̀rọ̀. Tàmẹ̀dùn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn káwọn alára jùlọ lọ ló fà á. Mo káyà kan fún alánà. Nínú sọ́tù Mùjádálà Quran 58 verse 22. Tó lọ ní ẹni tí ẹjẹ́ tó yẹn kà. Ní tó ń ṣerú wà nìyẹn o. Kò sẹ́ni tó fẹ́ràn wàhálà o. Bọ̀ kájà fẹ́ tọ́ wa. Ọlọ́run ló ní kájà fún. Wọ́n lè tójú èèyàn mẹ́bọ̀ náà. Yorùbá ní mi ìlè wa kú kò lè jó ilé bàbá ẹ̀. Mi ìlè wa kú kò lè kíni kò lè jó ilé bàbá ẹ̀ o. Ọlọ́run ẹ máa gbọ́ o. Ọlọ́run ìwọ kò ní rí ènìyàn kan tí ó gba àlágbọ́ àti ọjọ́ ìkẹyìn tó mọ̀ pé jọ́ kan òun máa jí dìde ṣe ìṣirò fọlọ́hun ní tó ń gbélé ayé òun ṣe. Ẹ máa gbọ́ o. Ó wá ní kí wọ́n nífẹ̀ẹ́ gidi sí ẹni tí ń takò Allah àti òjíṣẹ́. Ṣé àpọ́n náà ò ṣe é takò? Àwa lá ẹ máa takò wá ni pé ń tẹ́ à ń ṣe yìí ẹ̀yin ò fẹ́ àwa náà ò fẹ́. Àyíntọ́jú iṣẹ́ wa sọ pé lè ní báwọn kẹ́ ṣe. Bí kódà kí wọ́n jẹ́ bàbá wọn àbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn ní nífẹ̀ẹ́ sí láéláé. A lè lajú lè wọ́n ti yàn àmẹ́bọ ti pẹ́. Wọ́n máa parọ́ pé African ọ̀fẹ́ Islamize Nàìjíríà. Ọ̀rọ̀ máa ń bí mi inú gan. Islamize gbọ́ ìbò ni. Islamization. Ta ló Islamize? Ṣé mo kàwé fún yín lánàá? Mi mọ̀ ń sìn o bí wọ́n ti change ẹ̀ o. Corporate Affairs Commission Nàìjíríà tó wà l'Abuja. Tá fẹ́ register organization yín. Nǹkan mẹ́ta ló wà lórí fọ́ọ̀mù yẹn mi ò bí wọ́n ti change ẹ̀ ń sìn o. Ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ 20 years ago àbí 15 years ago àbí 30 years ago. Ibi tẹ́yìn mọ̀ lèmi sọ. Gbàtà gba fọ́ọ̀mù níjọ́ náà lọ́hùn. Nǹkan mẹ́ta ló wà lórí fọ́ọ̀mù yẹn. Thematic, organization, association àbí church. Why church? Why church? Kò wá sí mosque ńbẹ̀, church ló wà ńbẹ̀. So mosque wà lọ́ndà organization àbí association. Church dá dúró ni. Any church ẹ máa register under church ni. Ẹ máa mark church. Church la fẹ́ ṣe o. Kódà ní báǹkì àwọn àbùkù àwọn tó pé church nìkan ló ní wọ́n. Ẹ gbọ́ mi yé. So church ló ní. In tó kó bá rọ Àmọ̀tẹ́kùn tó mọ sálà náà nìyẹn tó fi flag mi o. Ayé òfò tọrọ ni o. Ayé òfò tọrọ ni o. Ayé òfò tọrọ rárá. Àníjọ́ tí wọ́n ti mo sọ fún yín lánàá ẹjẹ tó rí ẹ kò tó rán padà flag yẹ. Ó dẹ̀ dùn mí gan. Bọ̀ mo fọ àwọn tó ń ṣe mo fà Ọlọ́run lọ́wọ́. Mo fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Mo fà Ọlọ́run lọ́wọ́. Àdájọ́ ẹgbẹ́ àbòsí ni mo ṣe lánàá. Tó ẹ̀wọ̀n pé òótọ́ ni mo sọ. Kí ló ń ka ńlá nínú òótọ́? Òótọ́ nígbà èèyàn fún òótọ́. Ẹ̀wọ̀n pé òótọ́ ni mo sọ. Kò sẹ́ni Islamist Nàìjíríà rárá kò sí.
ẹlẹ́gàn ló fẹ́ christianize Nàìjíríà ẹ wà àwọn issue tó wà ńlẹ̀ ẹni tó fẹ́ lọ fi plane ra ammunition wá láti South Africa ṣe gbọ́n mọ́ $10 million kéèyàn gbé lọ South Africa òrìṣà jẹ̀fọ́ $50 million private jet tiẹ̀ wọ́n fẹ́ lọ fẹ́ rinṣẹ́ láti South Africa wọ́n wá sí ìṣẹ̀sọ́hùn kéèsì àgbọ́n mọ́ o bọ́n ti gbé plane wá bọ́n gbowó dé àmọ́ wọ́n ti die down kéèsì yẹn ṣáàgbọ́ ta ló sọ mọ́ ìtukùn tó jẹ́ kó die down ni pé Christian ló wà ní charge oṣù gbogbo media tó wà àti rédíò tẹlifíṣàn pépà àwọn náà pọ̀ jù ń bẹ̀ àwọn náà lórí ìhun tó bá yẹ kẹgbẹ́ rẹ máa gbọ́ tó bá nígbà yìí ní gbọ́ nítorí máa ń dá ìkéèsì nìyẹn tẹ́ẹ̀ni gbọ́ ẹni tì mọ́ Buhari dé kò ṣe nǹkan lórí ẹ̀ bó ní $50 million gbà lọ bó ní plane wà ta ló fẹ́ lọ ra irinṣẹ́ fún nígbà náà lọ́hùn Nàìjíríà ò ní irinṣẹ́ gidi wọ́n ń pa àwọn alójú ogun bí wà tó ń pa ẹran ni àwọn tó ń sáńjọ́ náà lọ́hùn pé àwọn olè wa kú kò sí irinṣẹ́ wọ́n wà lẹ́wọ̀n dàárọ̀ yìí mo mí ìsìnkọ́nu wọn ní kò í custody jọ́ tí mo lọ wọ́n wà lẹ́wọ̀n dàárọ̀ yìí tọ́nìkan lọ pa tó wọ́n sáfógun èèyàn ní ìbọn tatàbùkù lọ́wọ́ tàwù ẹ̀kan gbé kọfọ sẹ́mù dání ẹ bá ní kí yẹn dúró. a nílùú tó ṣòro rù bí Nàìjíríà ò ṣiṣẹ́ ẹ mú sọ́lá náà ìlú tó ṣòro rù bí ìlú yìí mi ò tí ì rí mi ní kó ló kún gbàjọba o tó láwọn náà ò gbádùn lẹ́gàn kan àwọn náà ò wà òkè tó yẹ pé Haúsá ló wà ń bẹ̀ a máa fara nà àwọn tó kù bí Ìgbò ló wà ń bẹ̀ a fara nà àwọn tó kù bí bàbá a fara nà àwọn tó kù ìṣesí ti wá nìyẹn a máa fara nira wá ní àyè gbà fọlọ́n pé mo ti wà ń bẹ̀ o àti ṣòṣèlú tán Allahu Akbar tẹ́ bá ti wọlé election gbogbo ẹ ti parí ẹnìkan ò dìbò fún yín kò kàn wọ́n mọ̀ ìyà tó ń jẹ àwọn kan dàárọ̀ yìí torí pọ̀ dìbò fún àwọn kan ni o lẹ́kọ̀ọ́ ni o lógùn ni o ẹ̀yin ò dìbò fún wa ẹ̀yin ò nídìí ẹ̀ ṣé dandan ni lọ́nà kọ́nà ọlọ́wọ́ dáadọ́ gbà so tí ìbò bá ti parí wàhálà bá ti wọlé ṣètò fáráàlú ni mo fi láìkì ìbíkúnlẹ̀ amósùn nìyẹn ní Ogun State kò tí ì sí gómìnà tó lè bá aṣẹ́ tó ṣe mọ́ láíláí bí ò ṣe sí gómìnà tó lè bá aṣẹ́ Jákàndé lẹ́kọ̀ọ́ láíláí bí ò sí rí gómìnà náà tó lè bá aṣẹ́ Jákàndé kò sí ẹni tó lọ ọdún 4 tó kọ́ ẹ́stéètì bíi 6 sí 10 láàrin ọdún 4 tí ò ṣe ẹ́stéètì yú jẹ́ o ẹ lọ sáàmù ọ̀dọ̀ fi wọn ló kọ ẹ lọ ti Jákàndé ẹ lọ tòkè afá ẹ káàkiri bóyá kọ káàkiri nìyẹn lẹ́yìn láàrin ọdún 4 péré ọtún àwọn àmì láti jẹ ọjọ́ yìí ẹsẹ̀ mi ò náà kọ́ èyí tẹ́yìn nílé gbé náà máa kọ́ tẹ́yìn nílé gbé òun ló kọ́ má lọ kọ́ o táwọn ṣe wà mí lára òun ló kọ́ Jákàndé ló kọ́ fọ́dún 4 péré ẹ wòye bridges tí Amosun ṣe ẹ wòye bridges káwọn tó dé kò sí bridge kan ṣó l'Ogun State kò sí rárá rẹ́fẹ́rì ó wá da bridge gbògùn ó da Abẹ́òkúta ó dábò Lárò ó dábò everywhere wọ́n hàn pé ìyàwó ìṣiṣẹ́ débi ìtọ́pẹ̀ lóṣèlú nìyẹn wọ́n ṣe ń rúlù nìyẹn ẹgbẹ́ ọ̀sán fúnra wọ́n yìí rìbò fún aká ìgbé ẹni kan fún wọn bẹ́ẹ̀ kò kàn yín ó lọ kára tí wọ́n nìyẹn tẹ́yìn tó bá ṣe nǹkan fún wọn bẹ́ẹ̀ wọ́n pé àníjọba wọ́n máa regret pé àwọn òdìbò fún ẹ̀gbọ́n apani pé àbálẹ̀ ti bò fọ́gbẹ́ ni àwọn kó máa ṣe dáadáa tó báyìí o pàtẹ́ wọ́n bá ń dàn wọn ẹ wá ní ẹ̀dìbò fún ẹ̀mọ̀ ìyá máa jẹ yín pa ṣé ìyá náà kò ló ń jẹun láàárọ̀ yìí ẹ̀rọ tí Abẹ́òkúta ọjọ́ bá sọyún ọlọ́dún 8 lórí oyè ọ̀nà tó wọ ìlú ẹ̀ la ilaha illallah ẹ lọ lẹ Haúsá náà ẹni mo yà díẹ̀ ẹ lọ lẹ Haúsá ó máa ń dùn mí nì ẹ lọ lẹ Haúsá wọn tẹ bá ti gbẹnu lé jẹba àbí lápá jẹba ọ̀nà tẹ lọ ní démì náà ẹ máa gbé blọọkù lórí tọ́tù ni tẹ́ ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́ bóyá ẹ lè sáré ẹ̀ láàrin Èkó sí Ìbàdàn láti ọdún yìí ẹ mọ́ tó ń ṣọ̀nà yẹn èyí tó tiẹ̀ wọ́ọ̀sì gẹ ẹ̀rọ tó ń ṣe Badagry
ìyẹn ti lé ní tàtí yà nísìn wọn ìparí ó ti èyí tó ń gbọ́ ti tún bàjẹ́ láàrin ibo síbo how many kilometre láti mile 2 sí Badagry how many kilometre ni wọn parí dàárọ̀ yìí o ọ̀nà Abẹ́òkúta yẹn ti wá ti di ìyẹn ti kò tó ọrùn àlẹ́ là ń ṣèlú àwa wìtà ní coronavirus èyí tó ń pa àgọ́ ní coronavirus lọ àwa ń kú lójoojúmọ́ lọ́nà Abẹ́òkúta ni wọ́n ń kú lójoojúmọ́ ń bẹ̀ ni torí kò tó ní ẹ bá fẹ́ dé mẹ́ran báyìí kò tó ní ẹ máa tó kò tó yẹn dé Ṣàngó ni ẹ tó kò Ṣàngó ẹ tún tó lọ ní irú ìlú wo leléyìí irú ìlú wo leléyìí a lè sọ̀rọ̀ a lè pariwo wọn ká kú wọn dẹ̀ ti mọ tó jẹ wá máa gbé lè fẹ́ pariwo jù wọn á pè é kọ́ pé wèrè wá kí ni ìṣòro ẹ gba contract 100 million wọn náà ló máa ṣe wọn náà kọ́ ni ìjọba yìí wà ókè wọn ti fún wèrè lówó tiẹ̀ nìyẹn wẹ́ ẹ jẹ́ fàyè lẹ́fẹ̀ẹ́ tó fẹ́ pè wọlé àbá àtàwọn béèrè but ká tó lọ mo fẹ́ bẹ̀rẹ̀ wọn kan lálẹ́ yìí Ọlọ́run kí ó dẹ̀ fún wa ṣe máa jẹ́ kó yé wa pé èmi gbé àkáǹtì nọ́mbà mi sórí afẹ́fẹ́ mi ì dì ní gbèsè láéláé ẹgbẹ́ tó ń tẹ̀ gbèsè ẹ̀rọ obìnrin kan tó pè ń jọ kan yọ mi fún àwọn tó gbóná tó wá fún mi pé èmi tó rówó lẹ́yìn ṣe mẹ́tálítì ẹ̀ pé tèmi yàtọ̀ àwọn tèmi ń ta sí àwọn ọ̀nà méjì lèmi gbà wọlé ti kiri yó nọ́mbà 1 nìyẹn tí ò sí tó máa gbà lẹ́nu mi bí ò bá jẹ́ muslim máa wọ náà ni ìyẹn ń ṣe wọ́n ní ìyẹn clear pa Kùránì gan sọ bẹ́ẹ̀ Quran chapter 3 verse 85 ló sọ bẹ́ẹ̀ ọlọ́ni wàmọ̀n yàbútà gẹ́rẹ́ islamudin fàlàyé kùbálà mínú wọ́n wà fìlà àkẹ́rà mínú làásìrín jẹ́ ń ka jáde kó o kà ń yóò bá kí wọ́n náà gbọ́ Quran chapter 3 verse 85 ìyẹn ò ń ṣe ó ti gbọ́ dáadáa náà àwọn ọmọ kan pè mí lálẹ́ yàrá àwọn fídíò yìí kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo ní bọ́ọ̀ tà wá tó bá rú ẹ Àbújá náà wà Àbújá ẹ̀wọ́n náà máa bọ̀ lẹ́kọ̀ọ́ Èkó lèmi wá ọlọ́ni ẹnikẹ́ni tó bá tún wá ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìlámù Allah kò ní gbà lọ́wọ́ rẹ̀ tí ó bá di ọjọ́ ìkẹyìn òun yóò wà nínú àwọn ẹni òfò ẹni kí ló pé ẹni òfò oníṣòfò kù síbẹ̀ yẹn o. Now àwọn tó máa pè sí nọ́mbà 30 mọ̀ náà ni +234 kò ní sí program lọ́la o tó wá ní Saturday màá wá tí tọ́bí kan ète ṣetán tọ́bí tó lágbára gan ni o ète èṣù ète èṣù wàá rí i pé gbogbo tó wà ní ayé èṣù ni gbogbo tó dùn mọ́ yẹn èṣù ni wàá yẹ máa wọ̀ ayé ń jọ Saturday inshallah a máa bẹ̀rẹ̀ láago 10 alẹ́ la máa bẹ̀rẹ̀ 10 kò ṣe 9 10 ni so mo ní program kan ní Bond FM ní between 8 o'clock to 8:30 ní Bond FM 92.9 máa wà ní Bond FM live fẹ́ lọ sí orí rédíò so 10 la máa bẹ̀rẹ̀ níjọ́ Saturday inshallah dìgbà tá a bá tó parí ẹ̀ àbá àṣàṣùmọ́jú kò sí ṣòro àbá àṣùmọ́jú bí kò sí ṣòro kò ní rọrùn sùn náà tẹ́lẹ̀ náà sáyédé mọ́jọ́ Sunday àìrò orun sùn tó a máa wà ní wáàsí àwọn kan náà máa ń wá dórí tó máa dórí tébù náà máa dẹnu kọ lẹ́mẹ̀ mi ẹ̀ kí máa dúró mọ́jú ni bá tó bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ṣe rí mi ẹ̀ mo tó lọ ṣe mí sìn lẹ́yìn ni náà mo lọ ni pé àwọn tí tọ́jú òṣìṣẹ́ wa iṣẹ́ àpáwò lówó máa ń tẹnu wọn ìsálà lówó rárá ẹ̀jẹ̀ ń táṣírí kan fún yín ṣe gbogbo tá a máa ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀rọ envelope owó kìíní kan owó gbá owó àwo yẹn ìgbà tó ń ṣí àkáǹtì fún mi ìgbà láti bẹ̀rẹ̀ sí ìgbà náà láti lásìá kí ni òye ṣe dáadáa àgbọ̀ fóònù kò sọ̀rọ̀ láti lásìá láti ń gba tọ́lọ́kọ́bọ̀ yẹn ìgbà tó máa ṣàkáǹtì fún mi ní ìjẹta kéèyàn fi odindi ọdún kan gba 96,000 naira
ọdún kan kò yà yín lẹ́nu gbogbo envelope owó káàdì ọdún kan ó jẹ́ 96,000 naira ọdún ó yí à ṣé ní mi ò kí n blame àwọn èèyàn mi ẹ mọ̀ díẹ̀ máa sọ kinní kan àbí tó lọ́n bá kẹwàá nìkan ló kù láti lówó lọ́wọ́ tó lọ́n bá kẹwàá lọ́nà míì la fi lè lówó lọ nínú rìsálà torí pé ṣe hàn pé alásàlátù fẹ́ lọ àsàlátù ojú kan àsàlátù wà ó mọ iye tó máa fi wọ mọ́tò débẹ̀ ó mọ iye tó máa gbé òun padà sílé kò lé kò dín lọ́sọ̀ọ̀sẹ̀ ni but àwa ń tiwa a ní destination pé lọ́sẹ̀ yìí o àmọ́ àníwáyà ṣé ẹni tó ń gbé Kòròdú tó ń bọ̀ níwáyà èlò ẹ̀gbọ́n fún mọ́tò náà ẹni tó ń gbé Ìbàdàn tó fi wá sí wàásí èlò máa fún mọ́tò Abẹ́òkúta èlò máa fún mọ́tò kódà ẹni tó ń gbé lẹ́kọ̀ọ́ láàrin Ìjẹ̀ṣà síwáyà èlò máa fún mọ́tò ṣàgbé bọ́jẹ̀tì yẹn ó ti wà ń bẹ̀ tó bá tún wá ṣe yẹn lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún lọ ibòmíì tó tún máa jìnnà síbẹ̀ so tẹ́lẹ̀ bá lóhùn tá bá ní àwọn lèmi ò ṣe ń fún àwọn èèyàn lọ́rùn pẹ̀lú tó wọ̀n pé ìnira ní gangan agbó àwọn míì èyí tá a ṣe lọ́sẹ̀ yìí sìn ẹlòmíì ó máa lajú ẹ̀sìn àfimọ́ ni kò ní sùnmọ́jú tó máa wo sí ni pé ó yẹ kí lè bá gbèdé orí séyìí pé kí ló tó ṣe lọ́sẹ̀ yìí pé má rí nìyẹn kódà nínú àwọn má rí nìyẹn mo rò pé gbọ́ mi yé so bá a ṣe ń ṣe nìyẹn àwa wò kókè owó dà kú nípa yín náà at least engineer ta ní 7 ni wọ́n security ta ní 11 welfare ta ní àwọn lọ bí 15 àwọn young lecturer wọ́n lọ bí 20 ẹ má dé o àwọn missioners wa wọ́n lọ bí 12 láwọn tó ń jẹ́ òṣìṣẹ́ ẹgbẹ́ ni mo ń sọ yìí o tá bá ṣe ogun ẹ̀pọ̀ wọ́n lọ bí 50 àwa wò pé òkè tá a bá ti ẹ̀rọ owó fún wọn tó wà ní fún wọn lówó ẹni tó ń gba kọ́bọ̀ èmi náà gbowó ẹni tó gbowó ní wa àwọn ẹnjìníà wà nìkan wọ́n fún ní 1,000 lọ́sẹ̀ 1,000 lọ́sẹ̀ 1,000 wọ́n fún wọn ẹnìkan kọ́ńkọ̀ torí àwọn máa ti fi lélẹ̀ láti yọ Thursday Friday Saturday mọ́júmọ́ Sunday àjùmọ̀ wà pọ̀ ni ó kò máa ń jẹ́ gbèsè sẹ́mi lọ́rùn ni torí alẹ́ Thursday ọ̀dọ̀ mi ní máa sùn àárọ̀ Friday ṣúlẹ̀ àárọ̀ Saturday ṣúlẹ̀ the same thing ni. náà bí máa ń lọ ni pé a fẹ́ fún àwọn èèyàn ní nǹkan nínú ààwẹ̀ a máa ń fún wọn ní ráìsì dìríkà méjì lọ́dọọdún kò lè sí gbàtà lówó a kò ń pé kí ló dé tá a lè ní but díẹ̀ tá a ní wọ́n ní appreciate ẹ̀ wọ́n wé kí n pín ìsá fáwọn èèyàn tá à ń wò wá tá a nífẹ̀ẹ́ ètò yìí tá a nífẹ̀ẹ́ rìsálà mo fẹ́ ká ṣe nǹkan míì tó máa dùn mọ́ wọn nú ká gbá kúrẹ́sì fẹ́nìkan kan wọn kò pọ̀ jù káwọn ìyàwó lè mọ̀ pé ibi tí àwọn ọmọ wa ń lọ púpọ̀ wa níyà èmi sì níyà Saheed Okola náà níyà ó ní bàbá tiẹ̀ méjì tiẹ̀ ni òun tí lùsì gangan nàìjíríà mi ti lùsì bàbá òun tí jọ mí bẹ̀rẹ̀ fẹ́ jọ mí bẹ̀rẹ̀ ni kò sí wàhálà àjọra wa ń jọ kan ó máa ń lọ ní pé so ó yẹ kó ní kálukú wa bí mi ṣe máa ń ronú yẹn wà láì pé kò dáa kó láàkì sí kó fi síbì kan tó máa ń wọ̀ mí lọ́rùn gan wàláì mi ò lówó wàláì mi ò lówó nípa àdúrà àtọwọ́ olówó àtọwọ́ máa jù fi wọ́n wa ìtọ́nà ń jù fi ń gbà ṣe náà nìyẹn ọ̀ẹ́s ìtọ́nà bá fi ràn wá lọ́wọ́ máa pèsè àkáǹtì rìsálà welfare fund yẹn tàbí dẹ́ rédíò ń jò ní àtàwọn ìjẹ́gbèsè rédíò sì wà ńlẹ̀ o tó a máa sanwó kọ́tà mi ọ̀dọ̀ owó ẹ̀ wà ńlẹ̀ o a máa sanwó mi ní March àmì ní April 1 tó máa tún rọ̀nù fún
oṣù mẹ́ta á jẹ́ April May June oṣù mẹ́ta míì máa jẹ́ 390,000 naira a máa san yẹn ní April 1 inshallah àfi ìrìn program míì so ìyẹn ní ó wà nílẹ̀ ẹ bá ń gbé kọ́ làbí àrígbé ara yẹn. Hello. Hello. Wa salam tula. Yeah. Naam. Ta ló ń gbé láti bo? Ta ló ń gbé láti bo? Aziz ló sọ̀rọ̀ láti Toronto. Okay. Ẹ jọ̀ọ́ mo láwọn ìbéèrè kan ni. Naam, bismillah. Now please account yẹn. Naam. First of all, nípa pé ẹni tí ò bá ń ṣe mùsùlùmí pé kò lè rí àlùjọ náà wọ̀. Bẹ́ẹ̀ni. Mo pàdé àwọn èèyàn kan ní bíbá níbi iṣẹ́. Okay. So wọ́n kí n sọ pé wọ́n gbọ́n pa Islam. Okay. Ṣọ́ra mi yé. Okay. Wọ́n ọkọ̀ máa ń gbọ́ pé àwọn kan wà Muslim ni wọ́n. Okay. Wọ́n actually mọ ìtumọ̀ kan tá à ń pè ní Islam. Okay. Bọ́dẹ̀ ṣe bí wọn nìyẹn, wọ́n dẹ̀ ti dàgbà. Okay. Ṣùgbọ́n nínú ìsọ̀rọ̀ sí wọn àti ìwà wọn, ìwà tó actually jọ mọ́ ti Islam ni wọ́n wù. Okay. Bíi kí wọ́n san kọ́ fowó ṣe charity, Okay. kọ́ tọ́jú ẹranko, Okay. kọ́ fún nǹkan tí wọ́n ní wọ́n ṣe àdáni ẹ̀wọ̀n náà sáà gbogbo nǹkan tí Islam ṣáà yàrá tí wọ́n ṣe lẹ́yìn pé wọn kọ̀ kírun kódà wọn lọ church. Okay. Wọn ò dé wá gbọ́ nípa Islam. Okay. Gbogbo nǹkan tí Ọlọ́run là sílẹ̀ a máa ṣe láàrin àwùjọ, láàrin community, láàrin ẹbí, gbogbo ẹ̀ ló máa ń ṣe. Okay. Kí ni ìdájọ́ tó wà fún àwọn èèyàn báyìí? Ẹ ṣeun. Ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ mi. Ẹ ṣeun. Ẹ jẹ́ sáré dáhùn yẹn. Ṣé rí aláàkọ́ ni pé ẹni tí ó bá gbọ́ mẹ́sẹ̀gì ìsìlámù tó fi kú Ọlọ́run ló máa ṣèdájọ́ àwọn yẹn. Ẹ gbọ́ mi yé? Ọlọ́run ló máa ṣèdájọ́ wọn. Àgbọ̀yé. A lè dájọ́ yẹn. Bọ̀ àwọn tó gbọ́ tó wò pé kí náà ń sọ kí ni máa nira àwọn yẹn ló máa jìyà ìfẹ́ nínú àwọn yẹn lò. Gbogbo dáadáa tẹ́nìkọ̀ọ̀kan bá ṣe ó máa gbẹ̀san ẹ̀ láyé kó tó lọ o. Ó máa gbẹ̀san ẹ̀ láyé kó tó lọ. Bọ̀ tí wọ́n bá gbọ́rọ̀ ìsìlámù tí ò ṣe tó wò pé rẹ̀ sàrà dáadáa ó lélẹ́yìí tí ò tiẹ̀ wá díẹ̀ rárá pé wọ́n á fi mọ̀ bóyá ó dà bí ò dà irú òun yẹn máa jìyà lọ́dọ̀ Ọlọ́run kódà bó ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ kódà kó ta gbóhun tó nítorí èèyàn á gbẹ̀san ẹ̀ láyé kó tó lọ tó lọ́rùn èyí jẹ́ èèyàn gbé bọ̀tọ̀run yẹn kó gbàgbé ẹ̀ pẹ̀lú tí ó bá gbọ́n pa ìsìlámù rárá ìdájọ́ yẹn ọ̀dọ̀ Ọlọ́run yẹn wà a lè ṣèdájọ́ yẹn. Ṣé bí ó ṣe wà nínú Quran yẹn torí pé. Bẹ́ẹ̀ni àwọn náà gbé ní àlùfíà àwọn tí ò gbọ́ mẹ́sẹ̀gì rárá. Àwọn ọ̀rẹ́ tá à ń sọ yìí wọ́n ní màjá tí ọjà tábẹ́ ń sọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ ní pé àwọn ti gbọ́ more than 300 nípa 300 more than 300 religions tó wà ní ayé. Ṣọ́rọ̀ mi yé. Islam dẹ̀ wà ní ara wọn oríṣiríṣi. Nípa àwọn ọkọ̀ tẹ̀ gbọ́ pé àwọn ọkọ̀ tó wà tẹ̀ pé wọ́n kọ́ dárúkọ wọn ṣùgbọ́n wọn tẹ̀ mú káwọn èèyàn tẹ̀ ṣe mùsùlùmí àwọn sílùkì ni àwọn tó máa àwọn iná máa ń wí láwà níbi mùsùlùmí bá ṣùgbọ́n tí ò bá ṣe mùsùlùmí ni mo fún wọn kí n so ṣé pẹ̀lú pé wọn understand message yìí náà iná sì ṣòwò fún wọn. Ẹ ṣe rí àwa mùsùlùmí la ní iṣẹ́ ṣe kódà iṣẹ́ irú àwọn yẹn àyà kan àánú Quran chapter 7 verse 6 hadith Ànábì kan wá tẹ̀lé ẹjẹ́ sáré káyà yẹn hadith kan wá tẹ̀lé tó bá dijọ́ ọ̀dájọ́ nítọ́lọ̀ máa sọ rè ṣe láwọn yẹn ìyá wọn ọrùn Muslim ló wà àwọn aláníṣẹ́ ọlọ́ni dájúdájú
a ó bi àwọn tí a ránṣẹ́ sí léèrè as in àwa tó lọ ń rán àwọn ànábì Ọlọ́run sí tó bá di Ọlọ́run máa gbé léèrè pé ṣé wọ́n jíṣẹ́ a ó sì tún bi àwọn òjíṣẹ́ náà léèrè pé ṣé ẹ jíṣẹ́ fún wọn àwa tá a gbọ́ṣẹ́ àlà gbọ́ àwọn òjíṣẹ́ náà ní àwọn jíṣẹ́ o ó ti lọ àlọ́gbà tó bá dijọ́ yẹn náà Ọlọ́run wá dá àwọn mùsùlùmí dúró pé 40 houses nílé ọ̀tún tá à ń gbé 40 houses nílé òsì lọ́tún níwájú àtẹ̀yìn ó jẹ́ 160 houses mùsùlùmí kọ̀ọ̀kan ló máa ṣàkáùntì pé kí ló ṣe lórí àwọn ènìyàn fi ń wọná lọ ibi tí àti máa kọ àwa nìyẹn tó irú àwọn yẹn ló yẹ ká bá sọ̀rọ̀ kódà kó má gbọ́ kò kàn wá you have to be a Muslim lest you perish ó tán o gbọ́dọ̀ jẹ́ Muslim o tó bá jẹ́ Muslim wàá ṣòfò tó bá rẹ̀ pé òfò yẹn máa le jù tó bá jẹ́ Muslim wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run ó tán bó tiẹ̀ gbọ́ pé tó bá jẹ́ Muslim wàá wọná yẹn ìyẹn ti tó kó lọ́ máa rò ó wá jẹ́ Muslim o kò jẹ́ tó máa fi kú òyìn ọ̀dẹ̀kùn àwọn àti bàlágà rìsálà àtọ̀dọ̀ wa nìyẹn àti jíjẹ́ tó lọ rán wa a gbọ́dọ̀ jíṣẹ́ dandan nìyẹn àìjẹ́ ṣẹ́nu ìjẹ́ káwọn ará bí mọ̀ pé Islamu lẹ̀sìn tí wọ́n ti parọ́ fún wọn dáadáa. so ẹ̀mí ń bá wa tá a mind business wa náà ní ìṣúra ìyá gidi ni àwọn máa jìyà gbogbo máa ń yọ business ìyá ni àgbọ̀nà mind business rárá ẹ̀yẹ àwọn kiri yóò náà àwọn Christian tó wọ́n lẹ́sìn ọ̀rọ̀ yẹn yà wọ́n dáadáa ló fi jẹ́ pé wọ́n lè ẹ máa rí èwo director of a bank tó máa preach fún yín kò ní wo pé èwo mi kí máa preach pé máa ń ṣàwa Nàìjà àbáwọn Áfíríkà àwọn ò bọ́dà o àwọn ò bọ́dà rárá wọ́n bí ní pèsè táwọn gbà àwọn gbọ́dọ̀ jèrè ọkàn fún Jésù ká ní báwọn ṣe ń ṣe tí Christian bá ń ṣiṣẹ́ 10 tá a bá ṣe ọkàn amádágbó tó ń ṣe yẹn nù torí jẹ́ tiwọn authentic ni tiwọn fake ni bọ̀ púpọ̀ wa àmọ́ṣẹ́ tá a gbà èmi ti ń kírun ẹbí mi ń kí mò ń gbàwẹ̀ ẹbí mi ń gbà àtijọ́ Muslim ilé wa ààrẹ dì àti ṣiṣẹ́ jáde fún àwọn tó ń ṣe Muslim láti ní problem nìyẹn ẹjọ́ tá a máa gé wájú Ọlọ́run gangan nìyẹn lẹ́tà àwọn ọbẹ̀ Ọlọ́run bá lọ tán àwa kó àwa Ọlọ́run á dá a dúró àtọkùnrin àtobìnrin a máa ṣàkáǹtì fọ́lọ́run pé kí la ṣe lórí àwọn ilé tó fi wọná lé ní bí táà ti máa jìyà nìyẹn. ẹjọ mo láwọn pé èmi ṣe mo lè proceed àti anything lọ. kí sáré ṣe clarification díẹ̀ lórí nǹkan tẹ̀sán yẹn sá ṣe rí bíbá yìí pàtàmàdé environment bíbá yìí ó yàtọ̀ sí ìdá tí ń bọ̀ ní Nàìjíríà pátápátá torí mo ní bára fún yín púpọ̀ nínú àwọn tí mo understand pé ẹlòmíì ó ń ṣe torí ládá tó wà níbi ẹ̀ but púpọ̀ nù pé à ń sọ̀rọ̀ à ń preach nípa ntọ́lọ́nsọ you understand a lot of èèyàn ó ń ṣe out of like pé they are probably our idol or something àti pé ìgbà òfin wọn actually support tó bá di kó lọ báyàn lákòókò tó lọ báyàn lẹ́kẹ̀ẹ́ ìyẹn lè tẹ́tà lè land into trouble. náà kò ní ìdí méjì mẹ́ta ẹ̀ẹ̀kan náà ti tó ẹ̀ẹ̀kan ti tó kódà kẹ́ fi jẹ̀wọ̀ kẹ́kọ̀ọ́ fi bá ṣeré it's okay kẹ́kọ̀ọ́ fi bá ṣeré pé Mr. John why are you not a Muslim what's the problem and wow Muslim gangan kò sí tó kọ̀ yín ẹ ti bàlágà ìsálàhù ó ti gbọ́ why are you not a Muslim tọ́nà bá fẹ́ lónìí máa kì í pé Mr. Rahim, what do you mean? What do you mean I'm not a Muslim? Ó fẹ́ gbọ́rọ̀ nìyẹn. Irú condition báyìí máa ń lo ikímọ̀ ni. Ẹ̀kọ́ máa fi ṣeré ni. Bóyá náà sì máa fi ṣeré. Ẹ̀kọ́ máa fi ṣeré ni. Ẹ̀ka ti mẹ́nu kó lọ ẹ̀kan náà ni ẹni bá sọ mọ́. Òun ló máa béèrè tọ́lọ́ máa fẹ́ lò. Àìmọ́ máa sọ yẹn gangan la fi ní problem pẹ̀lú wọn. Torí pé àwa bu ẹnu tí wàá lè sọ̀rọ̀. À ń bẹ̀rù wọn. Àwọn dẹ̀ fẹ́ gbọ́. Àwọn fẹ́ gbọ́ òótọ́ látẹnu wa báwo lè bá wọn sọ tẹ́lẹ̀rù ń bà wá. Ìṣòro ta ó ṣe àṣà níbi náà náà gbàtà mi ní kọ́wọ́ dé mọ́kà ohun tó bí Suratu Maida nìyẹn Quran chapter 5 verse 67 tọ́lọ̀ mi sọ pé wà láwùjọ àsìkò mi nà nọ́ọ̀sì
kí má bẹ̀rù wọn o torí bá bẹ̀rù oníríṣẹ́ jẹ́ o bọ̀ máa máa ṣọ́ ẹ láàrin wọn ó nọ́mà kíyàn bẹ̀rù ó nọ́mà ànábì náà bẹ̀rù so ó nọ́mà bọ̀ á wà fi kímọ̀ gbé á fi làákà ìgbé kalẹ̀ fún wọn ó lè jọ bí ẹ̀fẹ̀ ó lè jọ bí eré kò mátà bọ̀ kọ́kàn gbọ́ bá ti gbọ́ òun ti dáràn torí ìjọ yẹn ọlọ́mọ rẹ́kọ̀dẹ̀ níjọ́ ìdájọ́ dé ni pèsè bọ́ ìjọba ìtọ́ báyìí sọ̀rọ̀ àmúkan ó kàn kéré ó kéré sí wàhálà bá gbọ́dọ̀ sọ ó lè náà bá máa gbọ́dọ̀ sọ. Alright, then lórí Àmọ̀tẹ́kùn kẹsọ̀rọ̀ ní Sàlámù so unfortunately mo meet program yẹn and mo fẹ́ actually mo stand nípa rẹ̀ torí pé bàtí mo máa gbọ́ brief nípa ilé ní summary ìtẹ̀sí nípa ilé ní torí pé for some reason kò ṣe pé fi taratara support it so I actually want to know your stand because stand tèmi lórí ẹgbẹ́ yìí pé mo feel pé Àmọ̀tẹ́kùn was one of the best things that's going to happen to our region. Sure, meaning pé southwest. So security challenge is standing in Nigeria. And with a few pé àwọn tí wọ́n wà ní the idea yẹn tó dá wọ́n ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá but in general private religious sentiment sorry it's not a sentiment private religious practical mess kí ni stand ní ìgbàjà. ṣe rí èmi ò mo support mi ìdẹ̀ tún support ìdírè ṣe rí Nàìjíríà tẹ́ bá wo fídíò yẹn dáadáa mo analyse àwọn kankan fún wa ṣe rí ibi tí ọ̀rọ̀ wà ni pé tẹ́ bá lọ fídíò yẹn dáadáa ṣe ní Nàìjíríà idea tá máa ń lo idea tí ò dáa ni tá bá gbé ohun tó dáa kalẹ̀ pé eléyìí dáa o ṣàpèsè Yorùbá ló concern Yorùbá ló ní Àmọ̀tẹ́kùn kò kọ Ìgbò kò kọ Haúsá tó bá di tí Àmọ̀tẹ́kùn bá padà gbọ́ ta dìde àmàtúrí sẹ́ẹ̀tì Haúsá náà fẹ́ ní tiẹ̀ Àmọ̀tẹ́kùn tiẹ̀ náà Ìgbò náà ní Àmọ̀tẹ́kùn tiẹ̀ náà wọ́n ní máa ń pọ̀ alámọ̀tẹ́kùn àwọn àdì counter security àwọn kan máa wá lo àwọn kan against àwọn kan bí tí Nàìjíríà burú sí nìyẹn o mi ní kò dáa o but aburú bẹ́ẹ̀ máa pọ̀ yí dáadáa bẹ́ẹ̀ lọ tó bá yá èmi ní kò dáa mi ní kò dáa ó dáa bọ̀ ká fura. kí n brief you nípa irú security outfit lẹ́yìn tó ń happen all over the world. Let's make Canada and USA as an example. Sharing the locality kọ̀ọ̀kan wọ́n ní ọlọ́pàá. State level wọ́n ní ọlọ́pàá, which is provincial level. I understand. Then what wá ní àwọn security service fún provincial lẹ́yẹ kọ̀ọ̀kan yàtọ̀ sí ti federal. Tí nǹkan tí mo sọ yìí fẹ́ pé wọ́n protect gbogbo wọn dẹ̀ work láti protect locality tí wọ́n ṣiṣẹ́ fún ni. ṣé wá rí ibi tí Nàìjíríà ti wá yàtọ̀ rẹ̀ ṣe rí Nàìjíríà máa ń lo influence gbogbo nǹkan a máa ń politicize ẹni o gbogbo nǹkan politics àfi ṣe politics ni gbogbo nǹkan tó wà Nàìjíríà politics ni man no man de la máa ń lò man no ẹ pé ní ìlú òyìnbó o anybody rí wọ́n lè arrest minister tó bá gba one way wọ́n lè arrest governor tó bá gba one way but ní Nàìjíríà tó bá ti jẹ́ anybody ó lè ṣe tó ń wẹ̀ in tó ń ba federal government lẹ́rù kó má sí state police gangan nìyẹn state police dá o wọ́n máa padà lù against ara wọn ni bí tí wàhálà máa ń wà nìyẹn láfíríkà tó bá jẹ́ nítorí mi gbé kalẹ̀ tó complain neutrality wàhálà ó dá gan torí àṣebájọ aládùúgbò ni aṣáájú mọ́ra wa àgbọn lọ́lọ́dẹ àdúgbò náà aṣáájú lọ́lọ́dẹ àdúgbò tó ń gáàdì àdúgbò àti náà fi mọ́ pé má yẹ kó lè jà wá o ó nọ́mà èmi ò object sí o bọ́ àbúrú tó máa ti bẹ̀ yá ilé mi bẹ̀rù. now kí ni àkáǹtì wa tí mo sọ pé ìtawà fún àwọn members wa ní nǹkan àwẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó máa dùn wọ́n nú dáadáa tó máa rí wọn lọlé fún ìyàwó àtàwọn ọmọ àtàwọn ẹbí wọn ni mo ṣe gbé àkáǹtì jáde nítorí wọn bá fún wa
látàlẹ́ ìlú ká máa bá a sẹ́ndì ẹ̀ sínú ẹ̀ àkáǹtì yẹn Risalatul Dawah welfare fund ni takreti njó ní account number 121 965 88 oh no 121 965 3887 121 965 3887 nítorí wọ́n fẹ́ ní kankan ẹ̀yà fi sínú àkáǹtì yẹn torí Ọlọ́run so àká lè rí packages yẹn ṣe dáadáa kó lè kún Ọlọ́run adùn ẹ̀yìn náà nù kalẹ̀ ọ̀rọ̀ gbogbo coronavirus Ọlọ́run bá mú kú torí ń ba nǹkan jẹ́ gan wà láwọn ba nǹkan jẹ́ gan Ọlọ́run wà fara ní kó wà fara nà wá náà so àká nọ́mbà yẹn nìyẹn now hello ta wà mẹ́ so dáhùn tí wọ́n bá Salam alaikum. Ustaz Abdulhakeem ló ń sọ̀rọ̀ láti Spain. Ẹ kú ètò. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ẹ ṣe gbogbo ẹ̀ so akọ̀níkàwá náà dá sí ètò ni. Ọ̀rọ̀ ti pé wọ́n cancel religious gathering ní Nàìjíríà. Èmi ò mọ ìlú Nàìjíríà ẹ̀ ó ṣe jẹ́ pé wọn kì í get everything right láyé. So kí ni èèyàn 50 ní Europe nígbà wọ́n cancel ẹ̀ ní àti religious o àti public gathering o everything totally in totality no cancel ẹ̀. So wá ní pé ṣé gbogbo àwọn tó wà ní Òṣòdì wọn tí ju 50 lọ àbí gbogbo gathering tí gbogbo èèyàn wà débi pé wọ́n máa ní religious church kan mọ́ṣáláṣí kan nìkan ní. ìyẹn ni òye mi o ìyẹn gan ni òye mi o. ó jẹ́ nǹkan tó báyọ̀ nínú jẹ́ ní Nàìjíríà táwa yẹn. bẹ́ẹ̀ ṣé wá rí ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ lórí ti Àmọ̀tẹ́kùn. Okay. Cherry ẹ má yẹ ká tọ́ra wa at the end of the day Nàìjíríà máa kábàámọ̀ lórí Àmọ̀tẹ́kùn ni. Yeah, sure. Because ìgbà tí wọ́n fi kọ́kọ́ ṣe OPC lábúlé Àdó mo gbé abúlé Àdó ẹ̀yìn ibi tí mò ń gbé ní abúlé Àdó tẹ́lẹ̀ àwọn Gani Adams ó kọ́lé sẹ́yìn ibi tí mò ń gbé ní abúlé Àdó. Okay. lọ́nà òfin Naija lọ́hùn. ilé tí mo gbé bẹ́ẹ̀ ní lábúlé Àdó ilé yẹn wọ́n kùn ní white báyìí wọ́n gbé satellite dish lórí ẹ̀ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn kulé lémi gangan ní Gani Adams kọ́lé sí. So mo mọ gbogbo àwọn atrocity tí gbogbo àwọn OPC yẹn tó máa ń commit nígbà tí wọ́n wà lábúlé Àdó. Débi pé wọ́n fi threatening gbogbo aráàlú ni wọ́n fi OPC yẹn wọ́n fi threatening gbogbo aráàlú ni ọmọ kan gbélé wa wọ́n ń pè ní Fúnmi Aláyọ̀. Débi pé ọmọ yẹn láti kó kúrò láti sá kúrò nínú compound wa lọ sí side Òṣòdì yẹn gbà náà ní tó di pé wọ́n threatening ẹ̀ lárò pé ìkànnù mẹ́mbà wọn fẹ́ fẹ́ ọmọ náà tọmọ yẹn sọ pé òun ò láìkí kọ́kọ́. ọmọ yẹn sì wà láyé pẹ́sẹ́ẹ̀dì Máfolúkù Fúnmiláyọ̀ là ń pè ọmọ from Ondo State ni wọ́n threatening ọmọ yẹn pé ó gbọ́dọ̀ fẹ́ kànnù mẹ́mbà wọn ọmọ yẹn lòun ò láìkí anybody nínú wọn débi pé ọmọ yẹn láti sá kúrò ládùúgbò. So pẹ̀lú gbogbo so wọ́n kàn máa dálé ọkọ̀ máa fi threatening aráàlú ni àbí kò yé yín. So àwọn brother tó ń ṣàlàyé pé ní Europe wọ́n ní ìlú tàwa ń sìn a ní local police a ní national police a ní guardia civil but kò sí kankan gbogbo wọn náà wọ́n ń ṣiṣẹ́ lọ́dà gọ́fìmẹ̀ntì ni àbí kò yé yín. So kò sí pé bóyá àwọn ń dá ẹgbẹ́ kan fún ẹ̀yà bíi ti Yorùbá àbí ti kìíní ló kàn yín ó kàn wà fún bóyá bíi Lagos State kò sí pé bóyá Igbo lè wà nù wọn for everybody kò jọjọ pé kó jẹ́ Yorùbá
bọ́n ṣe ń ṣe tìlú ìtàn because níbi tá a wà yìí náà aláwọn Catalan because wọ́n kàn pé Spanish ni Spanish náà pọ̀ oríṣiríṣi èdè wọn náà pọ̀ lóríṣiríṣi a ní àwọn tó jẹ́ pé èdè Spanish yàtọ̀ sí Catalan èdè Catalan yàtọ̀ sí Andalusia so àwọn náà lédè rẹpẹtẹ báyẹn tó yẹ pé kò ń ṣe pé ọkọ̀ mú Spanish language as baby general language ni so wọn wá lè jẹ́ pé policial local táwa ní bíbá kò ṣe pé